Yorubawuyi. Me say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with your bad nation. I said no going back. I said no staying back. No going back. The bad nation. Where we stand. Where we stand. See the batty right there, Tony the low matter. Daddy, lọ́jọ́ ni bá sùn lọ́rù. $20 million nílò wá wá. Níbo la ti fẹ́ $20 million? Lọ́jọ́ ni bá sùn lọ́rù. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí $20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí yẹn la fẹ́ kán gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun láì bá wọn sọ̀rọ̀. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí ní bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́tẹ̀ ọ̀. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Ọmọ kàwé kò wá ríṣẹ́ ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe ìyẹn gangan lẹ ò rí ṣe dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ àwa ṣe tán ti padà dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ yóò bá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́ àwa ń lọ a ò ṣe mọ́ àwa ń lọ Ògún ẹ̀ dìde Ṣàngó ẹ̀ dìde Ọbàtálá dìde Alálẹ̀kẹ̀ dìde lọ́balọ́ba kẹ̀ dìde Yorùbá ẹ̀ dìde sídi bá ti bá jẹ́ tó nídìí ló máa dà ibi tẹ́ bá wà dé adé tí fẹ́ padà. APC ẹ ní gbádùn ẹ ní ṣe kí ni mo sọ fún yín ẹ ní àlàáfíà ìbà fún Ọlọ́run bàbá mi àlèwí lè ṣàlẹ̀ ṣe lè wí alágbára lórí gbogbo ohun tí ń jágbára pátápátá oyígi igi ọba náà bá bẹ́ẹ̀ wọ Ọlọ́run mi ìkọ̀kọ̀ Ọlọ́run mi ìbàbá àríra àlà alálẹ̀dẹ̀ ọ̀run àdìgún sánmọ̀ aláṣẹ ìkáyé agbọ́kọjá ogbó akẹ́mọ bí ojú àṣẹ ní bó ṣe fẹ́ ajé máa jẹ́ bí iṣẹ́ olùpàṣẹ ọ̀rọ̀ olùfín ní mọ̀nà òjìlọ́gọ̀ṣògo Ọlọ́run àríyànjúran lọ Ọlọ́run mi ọba ìgbà ọba ọjọ́ ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba àtọ́bàjáyé Ọlọ́run mi àgbà mo kú mo kẹ́wọ́ dá irọ́ o irọ́ o kò jẹ́ bẹ́ẹ̀ wàhálà mo fẹ́ serious
Oh, ẹ wá ní tàbí mi ò fẹ́ rẹ́rìn mo fẹ́ serious sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ni. Kò jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí kíni. Sanwoolu. Babajide, Governor Babajide Sanwoolu of Lagos State. Ó kọjá yìí ẹ. Ó kọjá yìí ẹ níwájú Madam Mrs. Moa Dupe Onitiri Abiola. After declaration, occupation, wọ́n ti sọ fún wa wípé tá a bá ti dé ọ́fíìsì yín, àwa occupy ni. Pẹ̀lú sẹ́lẹ̀ńkẹ́jọ lẹ máa fi kúrò ní ọ́fíìsì. Babajide Sanwoolu kí ló kù tó jẹ́ lọ́fíìsì tó fi kúrò. Mi tí gbọ́. Mo gbọ́ ni mi tí gbà. Could this be true? Ṣé ilé ìjó òótọ́ ṣá? Okay. Mo jí lé ní ìsìn kí n wo paper ni mo rí lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní àwọn brother mi, àwọn sisters mi, àwọn aunty mi, àwọn uncle mi, àwọn ìyá wa, àwọn bàbá wa, wọ́n ní wọ́n lọ sí Lagos State. Wọ́n ṣe rally káàkiri. Wọ́n lọ ṣe declaration, convention, occupation. Why? Tí ọlọ́pàá kó wọn. I don't get it. You get it? I don't get it. Why tí ọlọ́pàá ká àwọn brothers wa? I will call them my brothers, my sisters, my uncle, my mothers. Ó lè máa bí ẹ̀yin tẹ́ ń wò mí nú. Ọmọ Yorùbá ni wọ́n. Ẹ̀dẹ̀ pé Yorubawuyi, èmi ò kí hate. Èmi ò kí preach hatred. Èmi ò kí jà. Torí mi ò fẹ́ wàhálà. Ẹ̀gbin ni mo kọ̀. Mi ìfẹ́ wàhálà. Ida Sunday Igboho, Ọlọ́run ní kó gbà fún wa. Dédé ni. Alhamdulillah. Ida Baba Akintoye, Ọlọ́run fún láṣẹ. Alhamdulillah. Lórúkọ Jésù àfọpẹ́ f'Olúwa. Ida Dupe Onitiri, Ọlọ́run ní kó ṣe fún wa. Wàhálà Ògún gbalaje ń gbọ́. Èmi Yorubawuyi, inú mi dùn sí. Ida àwọn mẹ́ta pawọ́pọ̀, Ọlọ́run ní kó gbà fún wa. Yorubawuyi ẹ mọ̀ ẹ tẹ́ ń tẹ̀lé mi. Ẹ mọ̀ pé mi ò kí ń jà. Èmi ò kí ń ṣàríjàgbá. Mo máa ń class ara mi torí mi ò fine. So mi fẹ́ kéèyàn bú mi. A fẹ́ ṣe declaration, a lè ti ṣe nísìn. But why? How come tí wọ́n kó àwọn tí wọ́n lọ ṣe declaration? Dupe Onitiri jẹ́ lè súnmọ́ mi. Ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Though we don't even know where you living. Àmọ́ bí tẹ́ ń gbé, àmọ́ ta lè wá yín sí, àmọ́ ta lè ṣe kíní kan. Bí ó fẹ́ bá yín sọ̀rọ̀, a fẹ́ fóònù téèyàn mẹ́jọ ó tó bá yín sọ̀rọ̀. Ẹ̀yin lẹni policy yín. Policy ti yín ni. Nǹkan tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín, ṣé mo wí pé ìgbà tí wọ́n lọ ṣe rally ní Ọjọ́ta, tí wọ́n pa brother wa tí wọ́n pa ń jọ̀wọ́, ṣé mo pé mo bọ́ta. Mo wá pè yín. Mo ní ìyá Dupe Onitiri. Ẹ ti ṣe reclamation. Ẹ ti lọ ṣe declaration. Ẹ sì kó lẹ́tà lọ sí ọ́fíìsì Sanwoolu. Governor's office. Gbogbo wọn lẹ ti serve ní lẹ́tà. Àwọn UN ti lọ́wọ́ sí. Àwọn kinní kan ti lọ́wọ́ sí. America ti gbọ́jọ Biden báyìí bó ṣe ń sign ẹ̀ ni. Sáyidé wọn bọ̀tá tẹ̀ gbé kan jáde. Wọ́n ní Trump ó sign Yorùbá nation. Ṣẹ́rí mi Yorubawuyi tẹ́ ń wò yìí. Ayé tí mo wá yìí, ayé má jàrọ ni. Èmi jàrọ èèyàn o. Nǹkan tí mo kàn mọ̀ ni pé tí ẹni tí wọ́n ń parọ́ fún ò bá mọ̀, wàláì tàláì, ẹni tó ń parọ́ ó mọ̀ lọ́kùn rẹ̀ pé irọ́ lòun ń pa. Ó lè mi ò ṣe kí ń járọ́ kó má bàa dìjà. Òpùrọ́ ò wájà, ẹni tó jà ló fi hàn. Èmi ò ní rọ́lẹ̀ ń pa o. Gbogbo dọ́kúmẹ́ǹtì. Ẹ ti ní by documentation la máa fi ṣe. Gbogbo dọ́kúmẹ́ǹtì tẹ́ ṣe yẹn. Gbogbo ẹ̀ lèmi fọwọ́ sí. Wàláì gbogbo ẹ̀ ni mo gbà. Bẹ́ẹ̀ ṣe sọ gan-an gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. Bí olóyè Sunday Igboho àti bàbá Akintoye tí wọ́n ṣe jẹ́ táùtù tí wọ́n jẹ́ tọ́ọ̀gì tí wọ́n ṣe láti joy tí wọ́n ò rí ṣe. Èmi fara mọ́ o. Tí ẹni mo ṣe gbogbo ẹni tó bá máa gbalẹ̀ Yorùbá o. Èmi ò lọ́lọ́dì kan. Tí ẹni mo ṣe gbogbo ẹni tó bá máa gbalẹ̀ Yorùbá. After letter mo pè yín. Mo ní brother wa tí wọ́n pa ní Ọjọ́ta. Torí tára lẹ́ni bá ń jẹ kòkòrò búburú
tí a bá sọ fún tí wàhálà bá délẹ̀ òhùrẹ́rẹ́ kò ní jẹ́ kára lé sùn mo ní kí lẹ máa rí ṣe sí ẹni tẹ́ ṣe declaration àbí Yorùbá nation ti pé méjì ni one Yorùbá nation náà ni Yorùbá nation yọ kan tá mọ̀ o náà lele okay ẹ declare tó nísìn wọ́n pa ọmọ lọ́jọ́ ta akẹ́sí yín bá àti ẹ̀ ní nọ́mbà yín lọ́wọ́ akẹ́sí yín lórí tẹlifíṣàn àbí lórí íńtánẹ́ẹ̀tì èmi Yorubawuyi èmi ń pariwo pé ẹ bá wa sùn Governor Gbe Sanwoolu why àti ẹlẹ́tì ní àti níkọ́ ṣé kejagua wàhálà mo fẹ́ serious bẹ́ẹ̀ ṣe wò mí mo fẹ́ serious ẹ ti ní interim government tí wọ́n ń ṣojú ọmọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá Ogun state ní Ondo state ní Ọ̀yọ́ state ní Kwara ní kíní kan ní Lagos state ní interim government ti wà minister ti wà àwọn sójà ti aláì àwọn sójà èyí tẹ́ ń wò mí ẹ má pa mí lẹ́rìn àwọn sójà ti wà àwọn navy ti wà àwọn wọléwọlé interim ti wà okay all right àti faramọ́ pé gbogbo wọn ti wà ìyá Dupe Onitiri after yẹn tí wọ́n pamọ́ ní Ọjọ́ta mo ké pè yín mo ké gbàǹjarè sí yín mo pariwo sí yín mo ní kí bá wá sùn bá Gbe Sanwoolu ẹ ṣe bí ẹni pé ẹgbọ́ o wàláì lè parọ́ pé ní tí Yorubawuyi sọ yẹn ẹ gbọ́ súnmọ́ bí láìlẹ́sí ẹ lè parọ́ ẹ̀ you know why tẹ́ fi lè parọ́ ẹ̀ tó bá yẹ pé mo bú yín ni àwọn tí wọ́n ń bú yín ẹ̀ ń gbọ́ mo pé lára àwọn tó ń tẹ̀lé mi ara àwọn followers mi ara àwọn fans mi wọ́n tẹ̀ jẹ́ fake wọn jẹ́ fake tí wọ́n police everybody here and there tí wọ́n monitor show everybody wọ́n wà tó jẹ́ èèyàn yín okay mo pariwo fún yín mo kékékéké mo yan pé ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ máa sùn bàbá Gbe Sanwoolu ni after all ẹ ti fún ní lẹ́tà ipa wà lá ní ilẹ̀ wa o a dẹ̀ ti occupy ilẹ̀ wa o a dẹ̀ ti gba ilẹ̀ wa o a dẹ̀ fẹ́ kẹ́dẹ̀ kó lọ́fíìsì ni o kí ló tó wá pa àwọn ọmọ ẹ bá wa kọ́ àwọn defense army defense soldier defense police tẹ́lẹ̀ ti ní ẹ bá wa kó wọn jáde kí wọ́n lọ bá wa arrest Sanwoolu kí ló tó pa brother wa deni dàárọ̀ ìyá mi ò gbọ́ kíní kan lẹ́nu yín o wọ́n lè bọ́ta ẹ sympathize this is not about sympathy we need to do something about it bóyá tó bá yẹ pé ti do something about it àwọn tí wọ́n lọ ṣe occupy ilé ní bí a Sanwó-Olú ò bá wa walk away jẹ̀lẹ́ńkẹ́jọ systematically gengrematically bí a bẹ́ẹ̀ ni Sanwó-Olú bá walk away kúrò ní ọ́fíìsì lẹ́ni ṣùgbọ́n tó pé ẹ refuse láti ṣe bóyá torí ẹ̀ ni Sanwó-Olú ṣe kọ́ lọ kọ́ àwọn ọmọ lẹ́ni wọ́n ti wá káwọn èèyàn wá lẹ́ni o èyí ni Sunday February 5 2023 ẹjọ́ ìyà a mọ̀ pé ìjọba Nàìjíríà ìjọba mùjẹ̀mùjẹ̀ ni wọ́n bó tẹ̀ jẹ́ pé lẹ́ni tẹ́lẹ̀ fẹ́ lọ reclamation occupation èmi ti múra pé àárọ̀ Monday báyìí ọ́fíìsì tẹ́ bá máa fi mí sí kódà bó jẹ́ ọ́fíìsì àwọn wọlé bó jẹ́ ọ́fíìsì council wọlé lè máa fi mí sí wàhálà ìmọ̀sán ọ̀gbọ̀n ẹ̀tìrí mi èmi ni full length ni obìnrin gbọ̀ngbọ̀nà ẹgbẹ́ tí bẹ́ẹ̀ rí mo ṣe rí ẹ̀pọ̀ ìdìbò ni mo wà gbọ̀ngbọ̀nà ni mo rí bó jẹ́ wọlé ni mo lè wá ṣe àbí council ẹ̀wò ìyá mo Dupe Onitiri ìyá ẹ má ṣe báyìí wà láì mo kọ́ tẹ́ ń ṣe ìyá ẹ má ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ because ìṣọ́ọ̀kì bóyá ṣọ́ọ̀kì yín ló yẹ ṣọ́ọ̀kì mi náà ẹ jẹ́ kí n kà síta nǹkan tí mo rí eléyìí lẹ́tì kẹ́wọ́ sẹ́mi ń gẹ́ o gẹ́gẹ́ tí ẹ gẹ́ o please listen to this SP Benjamin Hundeyin SP of Lagos State
ìyá máa sú ẹ wà láì wọ́n bí ẹ̀dá SP oh SP Benjamin Hundeyin aláì ìyá máa sú ẹ wọ́n bí ẹ kú ẹ máa pè mí láláwàdà mi ìṣàwàdà mi ìṣàwàdà SP Hundeyin ìyá máa sú ẹ èmi mo fẹ́ sọ bẹ́ẹ̀ ìyá Modúpẹ́ Ọlá Onítìrì ó máa sú ẹ wọ́n máa sú wa Gbe Sanwoolu yes okay SP Hundeyin tweet on his Twitter handle pa wọ́n mi lọ earlier today a number of Yoruba Nation agitators what Yoruba Nation agitators àbí òmìnira 2022 okay let's say Yoruba Nation agitators okay let's go earlier today a number of Yoruba Nation agitators commenced setting up camp at Alausa planned to be used as base to launch a massive protest. Are we protesting? Awareness la wa ń ṣe. I believe pé lóye Sunday Igboho àti Akintoye wọ́n ní ká máa ṣe awareness, ká máa ṣe rally. There's always difference between rally and protest. Àwọn Nigerians ni wọ́n protest against bad governance. No good dividends of the governance. You want no protest against. I want rally ni sir. We are creating awareness. I don't know how to call you. I don't know. Because you call it protest. Okay, let's see. Camp was prominently dislodged while agitators were arrested. Investigation continued at SCID. Lawlessness will not be tolerated. Lawlessness. Ẹ̀wọ̀n kẹ́ mi lọ sí school mi ò gbóyìnbó. Mama, if this could happen láti àárọ̀ tó ti ṣẹlẹ̀ mo ti fẹ́ jáde àmọ́ I'm kind of busy one kind. Mama, mo believe pé as at now ó yẹ kí United Nations kí wọ́n ti pe governor of Lagos State pé ó yá bàbá Gbe Sanwoolu ó yá release àwọn with immediate effect. Wọ́n ò gbọ́dọ̀ lò 2 hours. The scene àti ìgbọ́n kankan. Àwọn mo trust yín. Ìyá Dupe Onitiri Ọlọ́run mo trust yín. Kó tó tó ọ̀la kílẹ̀ tó mọ́ láàárọ̀ ọ̀la mo sure pé Joe Biden á pe Buhari torí Buhari tiẹ̀ ó ju governor of Lagos State lọ. Joe Biden á pe governor á pe UK á pe Buhari wọ́n gbọ́dọ̀ release àwọn tó wọ́n kó. Yes. Wọ́n lọ síbẹ̀ wọ́n lọ kó àwọn 4 kó wọ́n lọ kọ̀wé ní ọ́fíìsì. Lẹ́yìn tó kó àwọn 4 yẹn tán wọ́n tún padà wá tó wá káwọn tó kù wọ́n lù bàrà. Èmi ò tí wo àmọ́ àwọn tó wo live wọ́n ti jù sí mi ìwò fún fídíò àwọn ọmọ yẹn ń gbà wọn nígbàkúgbà ní like 1 minute tí wọ́n wò. And up till now mama wọ́n lè pa pé ẹ bá wa pe mama o wọ́n ti ń kó wa lọ o wọ́n ti ń kó wa lọ o ẹ bá wa pe mama o. Mama up till now àti gbọ́ pé kẹ́ jáde kẹ́ wá sọ̀rọ̀ pé àwọn ọmọ tí wọ́n kó yìí o báyìí ló máa fi wọ́n sílẹ̀. Ìgbà ọ̀nà fẹ́ fi wọ́n sílẹ̀ mama. Ẹnìkan ní Mandela wọ́n máa di Mandela. Is that the way táwọn èèyàn di wọ́n lè máa di Mandela? Is that the way tí wọ́n fi gbé Mandela? Then how many of us, mama, if they can arrest them and somebody is coming attack us pé àwọn tí wọ́n arrest yẹn ẹ̀yin tó kó ẹ bọ́ta ọ̀tọ̀ bá ti mú ẹ jẹ́ kó mú wọ náà ó ti di Mandela yẹn definitely mama má jarọ́ la wà wọ́n ní ká má jarọ́ ṣíṣe pé rọ́lẹ̀ ń pa fún wa. Àwọn ẹwà ẹ bá mi sọ tọrọ obìnrin ni mí obìnrin ni talk to me ṣé rọ́lẹ̀ ń pa fún wa ni because if evidence
a ti ṣe kíní, a ti ṣe paper, a ti ṣe form, àwọn kan kí lẹ pé ti ṣe ẹ ti ṣe paper, document, tó àwọn tó gbé yìnbó wọ́n lè ṣe everything is documented. Ẹ ti document everything. Ẹ ti ṣe document, ẹ ti ṣe gbá, ẹ ti ṣàwo. Mama, upon all these document. Tí àwọn people ìbá ń jáde lọ, they are going out to occupy. Even when they are going, number one, no, mama, tí èèyàn bá ń rojọ́, kó máa wọ́n sí àwọn tó mọ̀ gbọ́. Ẹ̀yin lẹ sọ wípé àwọn olóyè Sunday Igboho wọ́n ṣe rally kọ́ la need. Okay, all right, fine, rally kọ́ la need. Okay, protest lẹ́yìn lọ ṣe àbí occupation. They call it protest. Ipe wa protest. What are you protesting for? When you tell us pé rally ò ṣe nǹkan, occupation, documentation, declamation, reclamation ló máa ṣan gbogbo ẹ̀. Tá bá fi lọ sínú Yorùbá nation. Mama, what are people in Botalo? Kí ló dé tí ẹ fún wọn ní document dání? No. Béèyàn bá ń kọrin tí ò bá dùn, ṣé bó ń fẹ́ tí ara ẹ̀ gbọ́. Mama, nígbà tí àwọn people yìí ń jáde lọ, kí ló tí ẹ fún wọn ní document dání? Ara àwọn document tí àwọn èèyàn sign, tí Governor Sanwoolu sign, tí àwọn tí wọ́n lọ bá ní governor's office níjọ́ tí wọ́n sign, tí wọ́n lọ sí Aláùsá, ara àwọn document tí wọ́n sign. The documents are just like vehicle's license and driver's license. As they are going out with the vehicle to occupy, abi occupant, abi occupy, whatever. As they were going out to occupy, mama, kí ló dé tí ẹ fún wọn ní document dání? Document dàbí driving license ni o. Ó dàbí vehicle license ni o. Kí ló dé tí ẹ fún wọn dání? Kí wọ́n lọ show ẹ fún tọ́mà ṣe afẹ́ mú yín o. Then as they were going out, mama, kí ló dé tí àwọn army yín ò tẹ̀lé wọn? Ẹ lè ti yan navy, ẹ ti yan army, ẹ ti yan soldier, ẹ ti yan gbá, ẹ ti yan àwo. Kí ló dé tí àwọn army yín, àwọn navy yín tí wọn ò tẹ̀lé wọn for security purpose? We all know what is going on in Nigeria now. Everywhere ṣe ń gbóná, even you put their life at risk. Yes. Before I know, I don't want to say one supo ni àbí one mumi ni. As they were going out, they don't even ask you, mama, Nigeria ń gbóná lọ́wọ́ báyìí o. Even if the Nigeria Sanwoolu kò arrest wọn, kò tako wọn, what of àwọn mọ̀tá? Tó máa lọ bọ́ sáàrin wọn ńkọ́? No security. Interim security ti wà, interim army, interim soldier, interim panápaná, interim ọlọ́pàá, gbogbo ẹ̀ ló ti wà. Mama kílẹ̀ provide àwọn ọlọ́pàá yìí kí wọ́n tẹ̀lé àwọn ará bí ìjáde. Ìyá Dupe Onitiri, why all this? Ìrìn àjò yín ó wà suspicious o. Ìrìn àjò yín wà suspicious nínú Yorùbá nation yìí. Ó wà suspicious. Àwa dẹ̀ sọ̀rọ̀ nsìn. Èmi rí voice kan, wọ́n sọ pé àwọn tó ń ṣe kíní kan, wọ́n máa lọ sí court ni, àwọn sisters yín, wọ́n ti ń kọ kíní, wọ́n ti ń kọ orúkọ wọn kalẹ̀. Ó mọ̀ pé Yorubawuyi tó gọ̀mẹ̀ bá sí number 1, wà láàdé wà number 2. Mama, èèyàn mélòó lẹ fẹ́ kó? Is this the way you will govern us? Tẹ́ bá débẹ̀, tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí kíkó ni. Ẹ sọ̀rọ̀ ayé di Jagaban kalẹ̀. Ẹ sọ̀rọ̀ ayé di Buhari. Ẹ sọ̀rọ̀ ayé di Atiku àbí Peter Obi ni yín. Àbí gbogbo governors Lagos State Nigeria ni tẹ́ pé téèyàn bá tara bá ti sọ̀rọ̀ báyìí kíkó ni, pípa ni. The same way téèyàn tó bá Akintoye tẹ́lẹ̀ ní issue tẹ́ni kò ní tán. Mama, ọ̀rọ̀ yín wà suspicious. Àwọn olóyè mú on the 4, wọ́n ní wọ́n fẹ́ ṣe rally on the 4. Pẹ̀rẹ̀ ẹ fò bọ́ta, ẹ lè fẹ́ ṣe rally on the 4. Ọlọ́run sọ fún yín, Jésù sọ fún yín. Èmi béèrè telephone number Ọlọ́run níjọ́ kíní àná, ẹnìkan ń bú mi. Ó ní telephone number Ọlọ́run JESUS. Àwọn tí lè kéwú dẹ̀ kọ́ wá pé God Allah's phone number is 24
244 24434 làwọn pe nọ́mbà Ọlọ́run àwọn olówó ṣe ti fún wa nọ́mbà bóyá ọ̀run mi là lórí mama ọ̀rọ̀ yín wà suspicious ẹ bó ta pẹ́rẹ́ Ọlọ́run sọ pé on the 4 la máa occupy Ọlọ́run sọ pé on the 4 la máa occupy Àná was on the 4 ẹ lọ occupy mama nǹkan tẹ́ ń ṣe ẹ máa rò dáadáa with the way you are doing this thing ṣe fẹ́ kàn label Yorùbá nation ní terrorism effort àwọn èèyàn ṣe fẹ́ sabotage ẹ ni why are you doing this mama ìyá Dupe Onitiri Abíọ́lá kí ló tẹ́ ń ṣe báyìí ṣé ìgbà tí wọ́n label Yorùbá nation ní terrorist kó bí tó balẹ̀ ni àwọn ìjọba Nàìjíríà ẹ ṣe òkọkú ni wọ́n àwọn òjí sọ̀rọ̀ tó bá pẹ́ lóòótọ́ làwọn olóyè wá bọ́ta ní èní tí wọn ò sún rálì tí wọ́n síwájú tí wọ́n bọ́ta ní ọ̀dì 4 tí wọ́n láwọn lọ ṣe rálì tí wọ́n ṣe rálì tí wọ́n lọ́wọ́ àwọn ọmọ yẹn wá lọ sí governor's office wọ́n wá lọ bá wọn pé Sanwó-Olú yá kò ní ọ́fíìsì Sanwó-Olú jáde afẹ́ lọ ọ́fíìsì Sanwó-Olú kò lọ ọ́fíìsì àwọn tó lọ sí Ogun State náà lọ síbẹ̀ àwọn tọ̀yọ́ náà lọ lé Ṣèyí Mákindé kú o màmá ìlú wo lẹ ti gbọ́ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn olú tí wọ́n ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo olú máa jáde massively ni okay all right why táwọn ìlú ò jáde massively massive protest ló máa fi ń lé àwọn ìjọba kúrò ní ọ́fíìsì kò kí n ṣe protest èèyàn 3 èèyàn 4 èèyàn 10 èèyàn 40 èèyàn 100 sójà pa ṣégè wọ́n tọmọdé ò bá débi ẹ̀rù ò kí ń bà ó ní massive protest tí protest bá débi kan ìjọba àgbáyé á dìde sójà máa dojú ìbọn wọn kọlẹ̀ ni ó wà nínú òfin wọn tí protest bá jà tán tí gbogbo ìlú dìde sójà máa dojú ìbọn wọn kọlẹ̀ ni mama ṣé Yorùbá nation àti ní agbára kí gbogbo ìlú dìde àti àwọn protest lórí Ìgbòho ṣe o ó ṣe ní Gàngàn ó ṣe lẹ́kìtì ó ṣe lóńdó ó ṣe lọ́ṣùn ó ṣe ní gbogbo ẹ̀ kò sí wàhálà kankan ẹ̀jẹ̀ kan ò ta sílẹ̀ a ò fojú rí ẹ̀jẹ̀ ewúrẹ́ dépò ẹ̀jẹ̀ ọmọ èèyàn yet ẹ come out ẹ label wọn ní thug ẹ come out ẹni pàyànpàyàn ni wọ́n ẹni nínú ẹgbẹ́ òkùnkùn náà wà ẹni wọ́n fẹ́ mu ẹ̀jẹ̀ ni wọ́n ṣe rálì lọ́jọ́ ta lóòótọ́ wọ́n pa brother wa kan wọ́n sì mẹ̀jẹ̀ tó fẹ́ mu Sunday Igboho ti mẹ̀jẹ̀ Banja Kẹ́mẹ́ ti mẹ̀jẹ̀ Ìgbà ti mẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó fẹ́ mu wọ́n ti mú àbí màmá nígbà tí wọ́n ti ń ṣe àwọn rálì èlé tí ẹ̀jẹ̀ ẹranko ò bá padà dípò tèmi bí ẹwẹ̀ yìí ẹ ṣáà mú effort àwọn èèyàn ẹ fẹ́ dojú ẹ̀ bọ̀lù because azumi pa wọn lóye bọ́ta wọ́n ṣe rálì àwọn ọmọ yìí wá work lọ sí ọ́fíìsì àwọn sọ́jà ẹ̀wọ̀n governors wọ́n ní kán bọ́ta they will think they are the same thing right azumi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá came out today abilana láti ṣe rálì ẹ fẹ́ fi rálì tí occupation tí occupy ẹ fẹ́ fi occupy yìí fi ṣe àkóbá fún olóyè Sunday Igboho we are doing rally awareness láti ṣe lọ́wọ́ tá à ń pariwo fún nígbà fáláwọ̀ oníwá ẹlẹ́yìn ẹgbà wá o níta fẹ́ ni o níta fẹ́ ṣe ni o igbá ni o àwo ni o òkè bọ́ bá sásán ẹni kí wọn kọ́ ẹni wọn kúrò lọ́fíìsì. inú mi dùn fáwọn tó lọ bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ gómìnà aláwùsá ló ti bẹ̀rẹ̀ o tó bá yẹ pé bọ́dà ẹni máa gba bọ́dà tó bá yẹ pé bọ́dà ni wọ́n lọ kọjú àwọn ọmọ Fúlàní tí wọ́n wà nínú yúnífọ́ọ̀mù àwọn custom Fúlàní Boko Haram repentant custom Boko Haram repentant military soldier mama ìgbẹ́ là ń fẹ́ wé oko lóbi máa wá nǹkan bẹ̀ sí and is this the way tí wọ́n máa pè yín
tẹ́ ẹ̀ ní ṣe anything. We hear them shouting, ẹ bá wa pè màmá o, wọ́n ti mú wa o, ẹ bá wa pè màmá o, wọ́n ti gbé wa o, bàbá rẹ̀ kìíní kan o. Up till now, màmá àti ìkẹ́ bọ́tà. Àrígbà táwọn olóyè Sunday Igboho tí wọ́n ń ṣe rally, even up to date, tí Sunday Igboho ṣì wà ní Benin Republic, till now, táwọn bá lọ ṣe rally, tó máa ná mẹ́rin kan olóyè á pè. Olóyè la máa pè. Even Dick and Jack, one number olóyè lọ́wọ́. He is so reachable that you can even call him when he's sleeping and he will say, Olóyè, hello, mama mi, ẹ sùn ni, mi sùn. Kò sẹ́ni tó jẹ́ kerosene tí ò ní sùn. When he's resting, Olóyè will pick your call. Olóyè will pick your call when he's eating. So reachable. That is why we adore him. We adore him. We love him. Mama, we cannot wish you. Ìyẹn ò tiẹ̀ kò dùn mí o, because èmi ò tiẹ̀ ráyè àti ti pèèyàn tẹ́lẹ̀. Now, àwọn ọmọ tí wọ́n kọ́ ìnísìn, mo fọlọ́run bá bẹ̀ yín ni o, mama. Mama wa o, mama wa Dupe Onitiri o, mama wa, mama. Mama rere, mama wa o, mama Dupe Onitiri. Mama wa. Mama. Ẹ lọ bá wa gba àwọn èèyàn wa jáde. Yes, ẹ lọ bá wa gba àwọn èèyàn jáde. Èmi bí ti ṣẹ́jú o, a ti gbọ́n o. Hey. For those of you tẹ́ ẹ̀ pariwo pé bàbá Akíntóyè wọn ò bọ́ta nígbà tó fẹ́ lọ ṣe Occupy. Ẹ̀yin tẹ́ ní Sunday Igboho ò bọ́ta pé Sunday Igboho should come outside and debunk this occupation, Occupy, then declamation. Ibi ò rántí òyìnbó yín yẹn tó ní ò kàwé. Sunday Igboho ẹ bọ́ta o, ẹ wá sọ pé ẹ sílẹ̀ lọ́wọ́ sí o, ẹ rí ní kẹ́ bọ́ta o. Tó bá yẹ pé Sunday Igboho bọ́ta, àbí Professor Banji Akíntóyè bọ́ta, tó wọ́n sọ pé àwọn olówó sí declamation kìíní commission yín. This is the way táwọn ẹ̀ máa ní tó pé Sunday Igboho decline ní ẹ̀ ní o, torí bàbá Akíntóyè decline ní ẹ̀ ní o, ó làwọn èèyàn ò ṣe bọ́ta. Èmi ò tiẹ̀ rántí pé ẹ̀ ń ṣe declamation occupation until tí paper gbé pé wọ́n ti kó àwọn èèyàn. Mama, we are waiting for you. Oh, Mama, we are waiting for you. Ẹ lọ bá wa gba àwọn èèyàn wa kalẹ̀. With all your documents, ẹ pè Joe Biden, first citizen of the world, kọ́ yẹn. Ẹ máa pe Kung Fu, president China, àbí kí lórúkọ tiẹ̀. Kankeshin, ẹ pè gbọ́n papọ̀, Mama. Let Sanwoolu release our people. Ọmọ Yorùbá ni wọ́n. If you appreciate trade, I never hate people. Family tí mo ti jáde kò jẹ́ family tó kàn. Family tí rẹ̀ pọ̀ wà tí ìfẹ́ wà ní family mi ò kàn. So ó máa hard fún mi láti hate. Mi lè hate. Tí bá bínú síwájú o, mo sáré padà because mi lè bínú tán. Because family tí mo ti wá, family tó pé ìrẹ́pọ̀ tí ò kì í sí pé èèyàn kan, family mi ò kàn. So àwọn yẹn àbá pé tó máa ṣe mú wọn yẹn wọ́n lọ kú sọ́hun ní àwa ò ní sọ bẹ́ẹ̀ nítorí ọmọlúàbí là wà. Àwọn ọmọlúàbí, àwọn òbí tó jẹ́ ọmọlúàbí ni wọ́n bí wa tí wọ́n tọ́ wa. Ẹ ṣàfẹ́ kí wọ́n mú Yorùbá nation kí wọ́n lé bẹ́ẹ̀lẹ̀ ní terrorist group. Ọlọ́run ò ní gbà o. Mo sọ fún yín, téèyàn bá lórí rẹ̀ tí ò bá nínú rẹ̀, inú burúkú ogun òṣì ni. Àwọn kan lólóṣèlú lẹ ń ṣiṣẹ́ sí, lẹ ń ṣiṣẹ́ fún. Tó bá pé lólóṣèlú lẹ ń ṣiṣẹ́ fún, tẹ́ni tó ń parọ́ fún ò bá mọ̀, ẹni tó ń parọ́ mọ́ lọ́kàn ẹ o, màmá mo Dupe Onitiri o. Tó bá pé lólóṣèlú lẹ ń ṣiṣẹ́ fún, táwa tẹ́ ń sọ fún ò bá mọ̀, ẹ̀yin fún ayé mọ̀ bí tẹ́ belong sí o. Ọ̀dọ̀ yín ni kún wà. Tẹ́ bá yó ìyá ẹ mọ̀. Tẹ́ bá yó ẹ mọ̀. Ara ẹ ní nísìn. Tó bá lè pé Yorùbá nation lẹ ń ṣiṣẹ́ fún, tínú yín kọ̀ọ̀kan ni. Tẹ́kàn jẹ́ pé inú yín kan.
bí Yorùbá nation náà lè ṣiṣẹ́ fún o àmọ́ nu yín kan ẹ mọ̀ o báwo o mọ̀ Ọlọ́run bá ló ní ìmọ̀ jù àwọn tẹ́ wá kó jáde tí wọ́n lọ declamation kíní kan wọ́n ní ẹ ti sọ pé wọ́n máa dá iná fún wọn wọ́n máa ṣe ọbẹ̀ fún wọn àti rí pọ́ọ̀tù àti rí kòkò tẹ́ kó jáde lóríṣiríṣi màmá ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu o ọ̀rọ̀ yìí ó yà mí lẹ́nu ó sọ sí mi lẹ́nu báyìí. ọbẹ̀ làwọn padà gbórúkọ ẹja. ara òkú báyìí. ẹjọ́ torí ọlọ́run ẹsẹ̀ ìdí nọ́mbà. èmi ti wà ní gómìnà sọ́fì báyìí ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan. ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan báyìí o. mo ń bọ̀ occupy declaration mo ń bọ̀ yẹ kí mú kí wàhálà mi láì kí ẹgbà mi mo ní kíní mi wà mo máa pọ́n mo ti táàbù sí ẹjọ́ mo ń bọ̀ declamation mi màwọn bí tí mo ju speaker mi sí o mo lè fi speaker play kíní yìí ni kí gbogbo wa lè gbọ́ speaker wa dà má dákẹ́ àdúrà máa rí speaker o àwọn declamation okay let's go this way. èmi ti wà ní gómìnà sọ́fì báyìí ọ̀rẹ́ ọ̀kọ̀ọ̀kan báyìí o ṣùgbọ́n ìwà bẹ́ẹ̀ o ọkùnrin bẹ́ẹ̀ o. ìlàwọ̀ fún mi torí wọ́n ti kó owó fún kí ló dé ó dẹ pé owó yẹn ó nìkan ò lè dáṣẹ́ ìṣe náà kí ló dé tó fi ká kọ́ gbogbo sọ́wọ́ ṣé ó nìkan máa dáṣẹ́ ni ẹ bá mi sẹ́ndì nọ́mbà sí mi kí n pè é ẹ jẹ́ bá mi sẹ́ndì nọ́mbà sí mi àti fún lówó náà àwọn diaspora ti fún lówó náà kí ló dé. báwo ẹ̀yin ará occupy àwọn market báwo lọ́jà ìbúlẹ̀ ti occupy báyìí ṣíkún lọ́wọ́ máa ṣàyín sínú mọ́tò ṣíkún lórí kí wọ́n máa mú ṣíkìn. epo ọbẹ̀ làwọn padà gbórúkọ ẹ̀ jáde epo ọbẹ̀ sáwọ̀. ọbẹ̀ làwọ̀ yóò gbádùn ọbẹ̀ làwọ̀ súnmọ́ bí o. ẹ̀rí màá wà nílé ní ọwọ́ ọ̀sán yìí ọbẹ̀ làwọn gbé owó já àwọn diaspora fún lówó nígbà tí ìṣe olóbùkú nígbà tó gbọ́n ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ lásìkò yìí ìlú lè kò sí káàṣì lọ́wọ́ mi ní transfer wọ́n ti fowó tún àwọ̀ rẹ̀ ṣe iná mú ọkùn báyìí. ẹ káàsán ló lè yọ ẹjọ ẹ káwọn yẹn wá tọ̀nà fún gan o a ti wà ní Kútọ̀ let's say more than 2 hours or 3 hours ago láti 10 àwọn yẹn wọ tọ̀nà fún ẹjọ ẹ bẹ dojú tì wá o ẹ jáde ẹjọ torí Ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ agitator orí social media nìkan ẹjọ o. oníṣòwò màmá bí mo ti fẹ́ kọ́ mi nìyẹn àwọn ẹlẹ́wọ̀n ti wà ní Kútọ̀ wọ́n wá bẹ̀ pé káwọn ẹ̀wọ̀n wá jáde o àti wà ní Kútọ̀ o this thing is not ṣé ẹ organize dáadáa ni ṣé ẹ organize ẹ ni are they fake people if really tòótọ́ they are real people fighting on behalf of Yoruba nation. And this thing was planned, well organized, láti lọ occupied. Láti lọ lé àwọn Sanwoolu kúrò ní office. One, àwọn kan ní that dúró sí Kútọ̀, kàn máa retí káwọn kan dé. Now, àwọn ti wà ní Kútọ̀ o, àwọn retí o, ẹ má kojú tiwa. Kí ló fẹ́ tì yín lójú? If this is not planned to work against Yoruba nation, kí ló fẹ́ tì yín lójú? Kò jẹ́ kí anything tì yín lójú, kò jẹ́ kí rí bí anything. Ó yẹ kí everybody pé, kí wọ́n pé, kẹ́sẹ̀ pé ni. Síbi rally yín. Ẹ má kojú tiwa o, ẹ wá pè yín o, àti wà ní Kútọ̀, ẹ wá. Mama. Okay, so it's okay. ló bá ní òmìnira 2022. ẹ káàsán ló lè yọ ẹjọ ẹ káwọn yẹn wá tọ̀nà fún gan o a ti wà ní Kútọ̀ let's say more than 2 hours or 3 hours ago láti 10 àwọn yẹn wọ tọ̀nà fún ẹjọ ẹ bẹ dojú tì wá o ẹ jáde ẹjọ torí Ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ agitator orí social media nìkan ẹjọ o. Torí àwọn tẹ́ believe pé àwọn èèyàn yín ni wọ́n yẹn they are all sakamajes bébí ti ṣáájú àwọn náà mọ̀ ọ̀rọ̀ ò lè má lọ báyìí káwọn èèyàn má doubt ẹni tó ní discuss yẹn ọ̀rọ̀ ò lè má lọ báyìí káwọn èèyàn má fún ní doubting mind. What? You think people will just come out like dummy? You think you will just rush and come out like that?
They won't. Because anything mo bá ṣe, àmọ́ bí tẹ́ ń gbé, àmọ́ anything. There are rumors pé tẹ́ ń fáwọn èèyàn lówó láti jáde ní declaration ẹnìkan bọ́ta olóhùn interim government. Interim government without showing your face. See if táwọn ológun bá gbàjọba, they will come on the television. My fellow Nigerian people, the military has overcome the Guinea. They will say the military has overcome. Now, from now, this is the interim government. Interim government, and to declare interim government, to know interim Guinea president, interim whatever. Ah, kukuri won. Ah, Roger and Ambassador, are they ghosts? Ah, on come and say one day Yoruba, look by our freedom. Want to see and labagbe on shole báyìí. Kekeke magori eni. Because we are looking for freedom, we want freedom. Ara ti ngbon, I need the òmìnira, I need the freedom. This is tell about the butter, I fẹ́ tẹ̀lé ni. We are desperate to get our freedom. The same way tí Bankole, Pastor Bankole butter ngba yẹn. Tí mo sọ fún yín pé Pastor Bankole yìí. Hey, Yorubawuyi, let's work out together. Let's support him. I am not against Pastor Bankole. I told you guys then. I am not against Pastor Bankole. Ṣùgbọ́n bàbá mi máa sọ fún mi pé tí on bá fi ìwà ńwara mú orógùn, onítọ̀ máa lu kòkò. Tí on bá fi ìwà ńwara tó bá fi mú orógùn, á lu kòkò já. Now, ìwà ńwara la fi mú orógùn. Anybody ṣe máa wá ló máa ní mama ẹni sùúrù. Anybody ṣe máa wá ló máa ní kíní kan la máa sáré tẹ̀lé wọn, which is not done. You separated yourself from àwọn tó kù. Ẹ wá sọ pé ẹ̀yin lè máa pín iṣẹ́ àwọn YouTube. Iṣẹ́ wo lẹ pín fún gbogbo ọmọ Yorùbá ayé tóbi tó yẹn èèyàn kan ló máa pín iṣẹ́ fún àwọn èèyàn without working with the others, except your caucus. Ṣé fẹ́ pín ilẹ̀ Yorùbá ni? Allah fẹ́ pín kò ní Nàìjíríà. Ẹ tún fẹ́ pín ilẹ̀ Yorùbá kúrò nínú Yorùbá. Ẹ ti yan interim government. Mama, the whole world bí mi ṣe kàwé yìí mi ò gbọ́ rí. Ẹ ti yan interim government ti wà. Interim okay oh. We are waiting for the interim government, the interim soldiers to go and arrest Gbe Sanwoolu for violating the law of United Nations. United Nations has already given you the document. Everything you are doing is documented. You have the document with you. United Nations, Governor Sanwoolu, ought to violate the law of United Nations, and he must be arrested. Yes, Governor Gbe Sanwoolu must be arrested for violating the law of United Nations. You have the document with you have the document with you already. Then why are they arrested? Mama, plan wa no ọ̀rọ̀ yín o. Ó wà suspicious. Èmi ma rí wele, mi ma gbọ́ wele rí. Occupy. Ẹ sọ̀rọ̀ sókè. Kọ́ṣà ló bá náà òmìnira 2022 according to the time. Àbí kọ́ wọ aṣọ wọn. Kọ́ lè ráyè mú wọn ṣíkún. Wọ́n á pẹ́ lọ́hùn jọ̀bọ lọ. Tó náà yọ yóò. Ṣé bẹ́ẹ̀ náà ni ẹ padà? Àbúfẹ́ náà jásí méjì. Àbúfẹ́ náà tọ́ ìjà kan. Tẹ́ bá pẹ́ kẹ́ tó kó òkútọ̀. Àwọn arábí ti ń gbọ́ pé wà ní kútọ̀. Lọ́ bá bó ìbí èrà. Ẹ ríran o. Àsọ fún yín pé má jà sọ láti kò pé méjì. Ó ti tọ́ yín. Tọ́ yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ìgbò máa ń sọ ń tọ́ yìí. Ó ti tọ́ yìí fún gbogbo yìí báyìí. Ọkùn fáìkọ̀. Ẹ̀yẹ́ lọ ní géètì gómìnà ilé ìmú Mr. Dẹ̀pẹ̀. Ẹ̀rí bọ́ẹ̀ máa fi bọ́ jáín sí wẹ́wẹ́ orí yìí tí ò pé ẹ̀ orí yìí máa straight. Ẹ̀yin tó kù ẹ má yí padà kẹ́tò sórí láì tàwa orí yóò ti pè. Gidi òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà ní. Ẹ ṣe gan ẹyẹ kìtì ẹ ṣe ẹkúṣẹ́ olúwa ẹ ṣe ẹ lọ sáwà lóòrùn lé ní nothing security 0 oúnjẹ 0 population. Ṣé ti gbọ́ ọ̀pọ̀ tí mo sọ? Security 0. Àwọn tí wọ́n fẹ́ lọ work out to àwọn governors ní ọ́fíìsì. They are going there with bare hands. Yorùbá, are we daft? Ṣá gọ̀ ni? Ṣá súpọ̀ ni?
Ṣé I don't know. How did they did that we should go and occupy governor's office, even councillor's office, even office Agbero. You cannot just walk down there and say, I occupy you, I'm office you. You can't do that. Even with your documents with you. When Tonya, I occupy, Mama na want any document lower. And with that document, I believe your soldiers, your interim, occupy in the pay, interim government, interim soldier, interim interim army. Mo believe we are interim last man as interim FIO. Even the interim road safety, one be ambulance. In case of casualty, one be ambulance tell one. Tó bá tó pé oya ẹ̀yin governors ẹ kúrò l'office gbogbo ala mọ̀ pé àwọn governors àwọn olóṣèlú Nàìjíríà wọ́n fagbó àwọn wèrè àwọn aṣiere aṣiara àwọn aṣunú tí wọ́n ti mú ganja ní àwọn olóṣèlú Nàìjíríà wọ́n mú gbórí bẹ́rì o gbogbo ọ̀nà gbé sushi wàláì àwọn olóṣèlú Nàìjíríà gbogbo ọ̀nà gbé sushi wọ́n mú ìtọ́jú ewé ìbẹ́pẹ mímu ní láì bó ṣe ń jẹ igbó nínú ẹ̀fọ́ náà mú igbó náà fi gbó sebẹ̀ náà fi gbó ṣe àwọn tó bí wọ́n ti yí àwọn tó bí wọ́n ti sọ mọ́lẹ̀ tó jẹ́ pé gbogbo orí wọn láyé yìí wèrè ló wà ń bẹ̀ ojú wọn ojú ẹ̀jẹ̀ náà ní bí kán pààyàn ló máa ń ṣe wọ́n àwọn yẹn lè wá lọ gọ̀ṣúgọ̀ṣú lẹ́yìn tó dọ̀hún tán when it is late to cry when the head is off. Lẹ́yìn tó dé ọ̀hún tán ló ṣe wá mọ̀ pé no security. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé a tree can never make a forest. Igi kan báyìí kò lè dá igbó ṣe àìkàwé mi ni. Tí n bá kàwé ni. Ọlọ́run mọ̀ tí ò jẹ́ kí n kàwé. How can a tree make a forest? How can a woman, even a man, can stand up one day and said he want to be a company? A man can never make a company. Likewise, can a tree make a forest? The master was saying, illiterate still kawe yen. Illiterate still kawe. Sometimes I need to cow polo. Emma with me last time. If you have not subscribed, just subscribe to YouTube channel. Thumb up when you come along. If you love what I am saying, thumb up when you come and bounce. If you don't love what I am saying, only take thumb down. Cause so ala ko bi mi nínú. Ẹ wá bota goshu. Office àwọn tó yẹ pé ẹ mọ̀ pé gbogbo governors tó wà nílẹ̀ Nigeria pátá. Gbogbo pátá ni wọ́n lu ọmọ ta. Document governor ẹ wá wo document o bóyá àwọn yẹn kàwé but àwọn ọmọ ta tó jẹ́ pé miles away from the governor's office ni gbogbo wọn wà tó ti mú ọ̀rọ̀ àwọn ni wọ́n ti gbé ganja tí wọ́n ti gbé oríṣiríṣi no security no protection you know they butter and then lo gomu and then lo bi amushua e lo kojú àwọn people in office wọn e fẹ́ lọ work one house kódà ọmọ téèyàn bí tó ń fún lọ́yàn kíyàn tó gba ọmọ lẹ́nu ọmọ á ṣe kó tó jẹ you are going there even without the documents tí ẹ bẹ̀rù pé tó bá pé àwọn ọmọ ta yẹn wọ́n lé yín ní wọ́n fọ́ yín ní òkúta lórí àbí wọ́n fọ́ ìgò mọ́ yín lórí àbí ẹ̀yin ìyá tẹ̀tẹ̀lé wọn tẹ́ ṣe dìbò làbàlàbà ṣe dìbò lòbòlò tí wọ́n bá ti ìgò mọ́ yín nídìí kò sí last man àbílànà àwọn ló máa ń gbéyàn road safety tó máa gbé yín bèrè yẹn ẹ lọ gọ̀ṣú wọ́n fi nǹkan sẹ́nu bá yín sọ̀rọ̀ ni wọ́n ti fi nǹkan bá yín sọ̀rọ̀ eléyìí òjòjú lásán o wàláì I need láti lọ 40 days fasting and prayer lórí ọ̀rọ̀ yín eléyìí òjòjú lásán wàláì kò òjòjú lásán go on song 0 media 0 ẹ dẹ̀ gbé wa sórí scale any occupying
ẹni ká forílé governor's office ká lọ lé wọn jáde ká gba ibẹ̀ ẹsẹ àkàdá akọbẹ ẹ̀yin jókòó sókè ẹni ká sọ kalẹ̀ ká lọ bẹ̀ ká lọ lé wọn jáde ó ti dáhùn ẹsẹ gan fún ìyá tẹ́ mú wájẹ yìí fún ìdààmú tẹ́ jẹ́ ká dààmú yìí ní oníṣọ kankan o ṣùgbọ́n lọ́nà abiyin. Ma bàbá ìyàn kò fi ń jẹyà anybody ò fi ń dààmú ẹni kò fi yà jẹ yín dáàdì tó ń sọ̀rọ̀ yìí mo rí pé ohun yín ohun àgbàlagbà ni tó bá jẹ́ pé èmi Yorùbáwuyi ọmọ kékeré abẹ́ yín ni mo ṣe tí mo tẹ́ ṣe lénìí láì gba dọ́kúmẹ́ǹtì ẹni security zero security kankan ò tẹ̀lé yín mo wá ní bàbá mi mo máa jáde mo máa lọ gba occupation máa lọ lé gọ́fúnà jáde lọ́fíìsì níbi mi pé ṣé olúgbòhùn ni mo tọ́lá ni àbí àfọ̀ṣẹ ni mo lò ní àbí gbohùngbohùn ni mo lò ní ta ló ṣe fún mi ṣé gbàdílẹ̀ sọ́mọ̀dì ni àbí kí ni okay Jésù asagafula ṣé cross Jésù lẹ́gbẹ́ sọ́run ni àbí rosary Mary lẹ́gbẹ́ sọ́run tó máa defend yín tó máa protect yín you just walk down to the governor's office láti work one out mi ò gbọ́ rí. It's unbelievable. Bàbá tó ń sọ̀rọ̀ yìí mo rí gẹ́gẹ́ bí àgbàlagbà. Tí bá wá fi rẹ́ lọ yín, how will you advise me? Baba, I am so sorry. So sorry for whatever you might have gone through. Àbí went through ní mi lọ sí school. I am so sorry, Baba. Anu yín ṣe mí gan. I pity you. I know you love your people. Mo mọ̀ pé ìfẹ́ ọmọ Yorùbá, ìfẹ́ orílẹ̀-èdè Yorùbá ló wà lọ́kàn yín ló jẹ́ kẹ́ jáde lẹ́ẹ̀ṣẹ̀rò lẹ́ẹ̀mejì. Baba, sometimes we need to think before we do, not do before we think. Mo mọ̀ pé ìwà wàrà ẹ̀rù òkú ẹ̀rù ti pọ̀ jù wọ́n pa wá wọ́n gbé wá wọ́n ti gbá mo mọ̀ pé wàrà ẹ̀ wà lára everybody. Baba, I know, I can feel your pain. Mo mọ̀ pé lẹ́ni tó máa ní ó yá o kíní kọ́ la máa ṣe o láti gbálẹ̀ Yorùbá mo mọ̀ pé ẹ máa jáde. Baba, ẹ má ká fi wọn wàrà múrógùn tó ṣe bí òwe àgbàlagbà o ká má bàa lu kòkò. Why tẹ́ bẹ̀rẹ̀ fún protection yín? Why tẹ́ bẹ̀rẹ̀ fún document yín? I am not trying to blame you, Daddy. Wallahi, I'm not here to blame you. But mo kàn wò pé well, mo understand yẹn go on son sir. Abiyin wẹ ṣe o àwọn èèyàn wa tó wá lónìí tó padà pẹ̀lú ìbànújẹ́ ọlọ́pàá wa ará sí wa níbi táwa pé kí làwọn a ò ní sọ̀rọ̀ owó ara wa la fi ń reponu mọ́tò ẹ tún wá sọ pé. Bàbá ọlọ́pàá wa ará sí ibi tẹ̀wà ẹ lè sọ̀rọ̀ ṣùgbọ́n ní kíní ìwà documented àwọn ìlú ti dá sí why tí wọ́n sọ tí ẹ̀wọ̀n fún document yẹn báwọn ọlọ́pàá ṣe dé yẹn wọ́n ní ìdàtí ará sí yín wọ́n yíwá ẹ máa ti fún document pé document wà ní document tó back wa up ní document tó ní ká wá jáde lélẹ̀ you don't ask for that. Ọlọ́pàá dé ará sí yín nìyẹn ayé digital la wà 24th century la wà ẹ bá mú phone kẹ́ pé màmá hello ìyá mama wa Dupe Onitiri o àwọn ọlọ́pàá ti dé o wọ́n ti ará sí wa o kò ṣe nǹkan kan mama lè gbàgbé àti fún yín ní document kẹ́ tó kú òǹlé bóyá èyí náà gbàgbé àti gba document lọ́wọ́ mama kẹ́ tó kú òǹlé ayé digital la wà mama can easily forward it to somebody's phone number document yẹn ni ó yẹ forward ẹ má fi hàn wọ́n or you print it out there kò síbi tẹ́wà tí ò sí printer ele le print bóyá 3 naira bí 5 naira le máa pa bele le fẹ́ print ẹ jáde you print it out there and you tender it tó fi kóyàn mẹ́rin lọ lákọ̀ọ́kọ́ Ọlọ́run bẹ́yìn ṣe o ẹ̀yin padà sílé láyọ̀ àtàlàfíà tẹ́ bá rí adé ewu ẹ kí pò ṣeun bàbá daddy tẹ́ bá rí adé I am not here to disrespect you tẹ́ bá rí adé ewu ẹ kí pò ṣeun àwọn tí wọ́n ti kó sínú rin àwọn náà mọ tó máa fi mú wọn dán ìjọba Nàìjíríà àwọn tí wọn gbádùn ẹ má sì mí gbọ́ o mi ò láàní gbalẹ̀ wa o àmọ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìdúró lẹ́yọ̀kan mo máa sọ fún pé tí ọká bá síwájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ tẹ̀lé tí òjò là ń wọ́ kúrú bọ̀ lẹ́yìn àgbàdo ní kí ló ṣubú tẹ̀hún èrè wa dúró ó gẹ̀gùn ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀ wàláì tàláì kò sí bàbá ńlá bàbá àpọ̀nrín mọ́pọ̀pọ̀ ọdẹ tí wọ́n bí da tó máa na igi mọ́ méjò afàyàfà máa bínú
ìbẹ̀rù bójúgún ò ní jẹ́ kó ọ̀dẹ́ lẹ́gi mọ́ àmọ́ ẹ̀dó pẹ̀ mí ní Paul èmi ní Apollo mo bá bàbá Akíntóyè dúpẹ́ mo bó lè Sunday dúpẹ́ wípé wọn ò bọ́ta gẹ́gẹ́ báwọn kan ṣe pa pé ẹ bá ta àbẹ́ ẹ bá ta ẹ wá sọ pé ẹ lọ́wọ́ sí ẹ lọ́wọ́ sí ọkọ̀ báyìí ẹ bá yẹ kán kó wa pọ̀ o. I am so happy inú mi dùn wípé olóyè ò bọ́ta inú mi dùn wípé bàbá Akíntóyè ò bọ́ta azumi pé wọ́n bọ́ta ni wọ́n tá à ń sọ ẹ̀kọ́ la máa sọ ṣé wọn pàtẹ́ ṣe declaration tán lólóyè ò bọ́ta kẹlẹ́yè mọ̀ sí kíní òkìní kan ìyẹn di ẹjọ́ bí wọn ṣe bọ́ta mo sọ fólóyè ipe èèyàn máa ń dàgbà débi kan tó yẹ pé gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa sọ gbogbo ọ̀rọ̀ pátápátá tẹ̀dá bá sọ láyé ló ní èsì no question without an answer no words without answer àmọ́ gbogbo èsì kọ́ lèèyàn máa ń fọ gbogbo ọ̀rọ̀ ló lèsì gbogbo èsì kọ́ la ń fọ o gbogbo ọ̀rọ̀ ló lèsì gbogbo èsì kọ́ lèèyàn máa ń fọ inú mi dúpẹ́ bàbá Akíntóyè ò bọ́ta olóyè Sunday Igboho kò bọ́ta bá tó rí ibì kan rìn mọ́ wípé tó pé wọn ò bọ́ta ni o torí ẹ̀ ní o tó pé àwọn náà bọ́ta o tó sọ pé àsílà lọ́wọ́ sí o tó lọ lọ́pàá ṣe kó yín o bá tó bí èyí sí parọ́ ó kú sójú eérú ṣìkàṣìkà ó kú sójú kinní kan olóòótọ́ nìkan ló kú tí wọ́n sin sínú pósí idẹ ẹ sọ̀rọ̀ sókè bàbá. ká gbọ́ mọ́tò sẹ́gbẹ̀ẹ́ ká máa fi ọ̀kadà yí òrùn káàkiri òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà níbùdí ẹ ṣe mo dúpẹ́ mi ò bú ẹnikẹ́ni mi ò bú ẹnikẹ́ni ṣépè mi ò dẹ̀ fi mi ò fi ègbè ránṣẹ́ mi ò bú ẹnikẹ́ni o ẹja lọ ronú Yorùbá ronú ẹ ṣe mo dúpẹ́ God bless us no going back. ọ̀rọ̀ tí bàbá yìí sọ pé ọ̀rọ̀ yẹn ń dùn bàbá yẹn wọ́n ní mi ò bú ẹnikẹ́ni o mi ò bú ẹnikẹ́ni kan o kíní kan ẹni ká gbé mọ́tò lẹ̀ ká máa fi ọ̀kadà wá òun and this mọ́tò àwọn ni wọ́n fọwọ́ wọn repo sí o ọ̀kadà àwọn ni wọ́n fọwọ́ wọn repo sí o wọ́n tẹ̀ láwọn bú sẹ́kún nígbà tí ọ̀rẹ́ àwọn wá tó wá gba ọ̀kadà tí ìyàwó ẹ̀ wá béèrè owó oúnjẹ tí kò sí owó tó máa fún because they love their country because they love their people ó mà ṣe o tí ara lẹni bá jalè ó ṣe òun la máa ń wí. ẹ ṣe gan ẹ̀yin pẹ̀lú gbogbo ìrìn tí a rìn nínú oòrùn nínú òjò ibi náà fi sọ fún wa o nínú oòrùn pẹ̀lú kẹtùrà ẹ promise wa ẹ disappoint wa. ìyá mi wà ní láti kan bí ọ̀sẹ̀ méjì sà. màá jí láti àárọ̀ oníṣòwò ni mí. tó bá máa di ìrọ̀lẹ́ tí n bá máa padà sílé gàrí àti iṣu gbígbẹ ni mò ń jẹ. ọ̀sẹ̀ méjì mo ti fi ṣọ́ọ̀bù lẹ̀. ìyàwó àtọmọ mo fi lẹ̀. ọ̀sẹ̀ méjì ni wọ́n ti fi ṣọ́ọ̀bù sílẹ̀ oníṣẹ́ owó tó ń ṣe Yorùbá nation ṣẹ̀gbẹ́ àwọn olóṣèlú máa gbéṣẹ́ fún these people are being gullible nítorí pé ìyà tí àwọn Fúlàní fi ń jẹ wá pọ̀ wọ́n ti surrender kétra rìnrìn orí kétra apá nínú oòrùn wọ́n ti wò pé tá a bá tiẹ̀ fọwọ́ bẹ̀lẹ̀ ńlé tá a jẹun ńlé a máa rí kinní kan jẹ táwọn kétra bá bẹ̀rẹ̀ iná dídá àwọn náà máa kú òǹlé táwọn adélé gàrí àti iṣu carbohydrate méjì Ọlọ́run ṣàánú ọmọ fìyà jẹ wá ṣẹ́rin làwọn báyìí ń jẹ not because of anything ni wọ́n ṣe ń dara wọn láàmú bẹ́ẹ̀ tó pé wọ́n nífẹ̀ẹ́ ìran wọn ẹ má take àwọn people yìí for granted ẹ má tẹ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ìran wọn wọ́n fẹ́ ṣe fún ìran wọn wọ́n fẹ́ gba òmìnira fún ìran wọn ìran wọn wù wọ́n ju ohun tí wọ́n bìlì pé àwọn ní nílé lọ they are doing everything láti gba ìran wọn lẹ̀ wọ́n wá ń dààmú kiri Ketra ló ń gbàbí tàbí ń gbàbí ṣé Ketra ṣé wọ́n ṣáà ti gbowó iṣẹ́ ẹ̀ Ketra bá ti gbowó iṣẹ́ ìyá tiẹ̀ ìyá Ketra mọ̀ níwọ̀n wàláì Ketra bá ti gbowó iṣẹ́ ìyá ẹ̀ mọ̀ níwọ̀n ìyá tiẹ̀ ò pọ̀ rárá bí àwọn bàbá tí wọn ò rí nǹkan gbà yìí àwọn níyà tí wọ́n pọ̀ how do we go about this orin wo la máa kọ sí gbẹ̀dú tó tayọ èròyà wá wò ó ga ò mọ́mọ́ ẹ ṣe nǹkan o aláì ṣe nǹkan ẹ sọ̀rọ̀ sókè. mo wà lọ́dọ̀ ìkejì mi ládó ọ̀dọ̀ ẹ̀ ni mo wà tíyàwó ẹ̀ sunkún wá
ó ní kò sọ bẹ́ẹ̀ kò sówó oúnjẹ owó tó yẹ kó fi jẹun kó fún ìyàwó kó fi jẹun ó dẹ̀ fún ó fi re ponu mọ́tò tá a fi ń káàkiri ojú ẹ̀ ni mo ti bú sẹ́kún níbẹ̀ gbogbo tí ẹ ká fi tèkì ara wa owó tí ẹ ká fi tèkì àyàwó àtọmọ la fi ń tèkì Yorùbá nation ẹ sì mọ no problem ṣùgbọ́n ló ra sán fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa Ọlọ́run á sán fún wa o God bless you. àwọn bàbá ńlá. ọkùnrin tó ń sun rárá fọkùnrin wàhálà àkọ iṣẹ́ ló ń ṣe àwọn àbá tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ló ń sun ẹkún làwọn bàbá yìí ń sun kò kì í ṣe nǹkan méjì ẹ̀yin lè máa rí lọ́rọ̀ èmi lè máa rí bí ọ̀rọ̀ ṣùgbọ́n ẹkún gidi làwọn bàbá yìí ń sun ṣó wá dà báyìí ṣó dà bẹ́ẹ̀ ṣé ìwà lélẹ̀ tẹ̀wù yìí kò dá o ẹ má jẹ́ káwọn èèyàn lose hope nínú Yorùbá nation because ẹ̀kíní kẹ̀bẹ̀ ẹ̀kejì kẹ̀bẹ̀ táwọn bá sọ pé ní wọ́n jáde ẹ disappoint wọn ọ̀la wọ́n jáde wọn ó ti bá tóbi ẹ̀mejì ẹ̀bẹ̀ mẹ́ta sí occupation clamation ẹ̀fẹ́ ìdísọ́ carnation àbí incantation táwọn bá ti ń jáde nígbà tó bá di pé rálí òtítọ́ dé àwọn people yóò ní fẹ́ jáde because they will have lose hope pé kí ni Yorùbá nation àwọn bàbá yìí wọ́n ṣe jìyà yìí tí olóṣèlú bá fún wọn ní owó wọ́n lè tẹ̀lé olóṣèlú because ẹ jẹ́ kí wọ́n rí Yorùbá nation bí ẹni pé Yorùbá nation is a joke ẹ jẹ́ kí wọ́n rí Yorùbá nation bí joke bẹ́ẹ̀ ni pé àwọn oníranù wo àwọn tí wọ́n mọ̀ kọ́ tó ń ṣe wo if not àwọn yàrá kó ní ọmọ gbọ́tò káàkiri gbé ọ̀kadà káàkiri owó tó máa fi tọ́jú ilé wọ́n máa fi ra gbá fi ra owó káàkiri now yet wọ́n jáde zero no babo. Are you planning to sabotage the effort of these people tí wọ́n jẹ́ real Yorùbá nation freedom fighters? Sabotage lélẹ́yìn now. It's just like saboteur whatever. For how long do we continue this way? And when it is right time for these people to come outside, I am not getting angry. Mi bínú mi dẹ̀ fẹ́ bínú. Torí tó bá ní olówó lẹ́gbẹ̀ẹ́, èyí tó bá pè bọ̀dá mi mo fẹ́ ṣe kíní kan ẹ fún mi lẹ́wọ̀ kíní kan ó fún ẹ 5 naira. Ọ̀la bọ̀dá mi kíní kan ó fún ẹ 10 naira. Tó bá ní the thousands, tó bá ní ìdòwò fún business, tó bá ní bọ̀dá mi excuse me má bẹ́ẹ̀ sọ̀rọ̀ later nǹkan tó máa sọ nìyẹn. Bẹ̀tẹ̀ olówó tó jẹ́ family ẹlẹ́gbẹ̀ẹ́ lábúrò ẹ̀ ó ta sí ó filẹ̀ sáyé ẹ̀ ó ń wò ẹ̀ka àsọ bọ̀dá mi kì í pé obínú ọlá tó ní ẹkú jẹ́ mẹ́ta ẹkú kíní kan kò ju bẹ́ẹ̀ yẹn lọ tó bá pé bọ̀dá mi mo fẹ́ ṣe business tí ò bá ní tó fẹ́ á ṣe kankan ọmọ yẹn ò jẹ́ bẹ́ẹ̀ kò béèrè irú ẹ̀rí bẹ̀tẹ̀ ní ẹ jáde reclamation ọ̀la zenglamation ọ̀túnla afẹ́lọ incantation ìjọ mẹ́rin afẹ́lọ kìíní convention gbogbo ẹ̀ṣà ń ṣàn ni ó ṣàn gbùrùgbùrùgbùrù àfi bí ọbẹ̀ tó ṣàn ọbẹ̀ ẹ̀tọ́ Yorùbá nation di pàdé mi ń gun pa ó ṣàn reclamation kìíní convention gbogbo ẹ̀ṣà ń ṣàn lọ sí ìgun pa ni nígbà tí Yorùbá nation tó bá máa wá dé Yorùbá nation gangan báwo làwọn ṣe fẹ́ jáde àbí plan ni pé káwọn máa jáde bá di pé àsìkò tó ni káwọn lose hope lórí Yorùbá nation kó tó tásìkò máa tó kò dá o oníkùn ló mọ̀ ká o gbogbo ṣan yìí orí ilé láti fẹ́ mọ tó fẹ́ ṣàn dé o wàláì tàláì à ń dúró dè yín lórí ibi tá a dé yìí orí ìdókòó tá a dúró sí ibi tó fẹ́ ṣàn gbà nísìn àwa fẹ́ mọ̀ o ó gbọ́dọ̀ ṣàn kárí ibi tó ṣàn dé tó kó máa ṣọ̀nà sí òkun ni kó ṣọ̀nà sí òkun tó máa ṣọ̀nà sí ọ̀sà ni kó ṣọ̀nà sí ọ̀sà kó ṣọ̀n tó bá fẹ́ ṣọ̀n dé o tó bá kó dó ògùn ló ti fẹ́ ṣọ̀n ló ti fẹ́ dúró ẹ jẹ́ kó dúró lódó ògùn odò Ọ̀ṣun ló ti fẹ́ dúró ni ẹ jẹ́ kó dúró ń bẹ̀ o kó yé ṣọ̀n káàkiri látijọ́ yìí o afẹ́ mọ tẹ́ ẹ̀dẹ́ dúró ọmọ Yorùbá ni gbogbo wa
I don't care kini kan Sunday Igboho, kini kan Adekitoye, kini kan Dupe Onitiri. No. All I care is freedom, freedom, freedom for my people. That is all I care for. So it's okay, Adisa. Freedom. Freedom la need. Freedom. 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 We need freedom. Freedom. Ah, freedom. We need freedom. Freedom. Freedom la need. Kí ló pa ilé àgíjò lẹ̀? Leo ti sú mi. Why are we like this? Mama, we need freedom. Ẹ má take ìwà for granted. Ẹ má take honorable wa for granted. We need the freedom. Ẹ má take ìwà for granted, please. Ẹ sọ̀rọ̀ sókè. Bàbá ẹ má jẹ́ sọ̀rọ̀ bu ìbínú. Owó ni problem. Wọ́n sẹ́ẹ̀dì wá náírà. Ẹnìkan ní ó ní ká gbé mọ́tò sílẹ̀. Ó ní ká máa fẹsẹ̀ yí òun káàkiri. A gbé mọ́tò, a lọ Sómù, a lọ sí Fàkì, a lọ sí Làwẹ̀, a lọ sí a lọ sí Jèrò. Ẹnìkan ní ká má gbé mọ́tò ká, ó ní ká máa yí òrùn yẹn pẹ̀lú ọ̀kadà. Ó ṣe ó dá o. Ọlọ́run máa sọ fún wọn. Ọlọ́run á sọ o. Ṣé kì í ṣe wọn la fọṣẹ fún yín ṣá Ọlọ́run ẹ ṣàánú fún wa ṣé ìṣá fọṣẹ ṣe àbá fi banu àtọ́lá ìwọ náà lò fún yín bẹ́ẹ̀ wọ́n ní ká gbé mọ́tò lẹ̀ ẹ̀dẹ̀ tún gbé mọ́tò lẹ̀ gbọ́ká Ọlọ́run ẹ mọ governor's office yín gangan ni wọ́n ẹ̀ bí question mi ṣé question no question mi ẹ bá mi wo question yìí and governor's office ẹ fẹ́ lọ lé àwọn governor jáde ẹ lọ sí Làwẹ̀ ẹ lọ sí Òmò ẹ lọ sí kíní kan mi ò mọ àwòkọ àwọn ìlú yín ẹ dẹ̀ mọ governor's office ó yẹ kí lọ sí governor's office direct ní kí lọ bá governor sí pé ó yá ẹ bọ́ sta kí wọ́n dẹ̀ bọ́ ta kò yẹ kí n máa lọ sí Òmò lọ sí kíní kò yẹ kí n máa lọ káàkiri oh my God I pity you sir mo pity yín sir. ẹjọ ẹ káwọn èèyàn wá tọ̀nà fún káwọn èèyàn tó wá ibi ìkọlà wà o Òmò là wà o. Ẹsẹ àgùṣe Olúwa o àgùṣe. Ọ̀dájú lẹni tó náà yọ yóò. Bọ́ládé. Àwọn bàbá ńlá àwọn kan wá sọ bàbá ẹ má jẹ́ sọ̀rọ̀ bu ìbínú. Ẹ má sọ̀rọ̀ ìbínú. Ẹnìkan ní ó ní ká gbé mọ́tò sílẹ̀ ó ní ká máa fẹsẹ̀ yí òun káàkiri. A gbé mọ́tò a lọ Sómù a lọ sí Fàkì a lọ sí Làwẹ̀ a lọ sí Jèrò. Ẹnìkan ní ká má gbé mọ́tò ká ó ní ká máa yí òrùn yẹn pẹ̀lú ọ̀kadà. Ó ṣe ó dá o Ọlọ́run máa sọ fún wọn. Ọlọ́run á sọ o. Ó ti yé ókè nísìnyí àpótí ẹnìkan ló ń gbọ́dọ̀ àpótí ẹnìkan ló ti lé ìwé àpótí ẹnìkan ló ti lọ yẹn. Àpótí ẹnìkan ló ti lọ náà. A tún bèrè bánà láti àtàrọ̀ sí ààrẹ ní jẹ́jì ààrẹ kókó. Ẹ̀jẹ̀ mọ́mọ́ ní méjì àwọn àgbà méjì àti wàmí àyíká. Even no media was there. No media. Kò sí media ńbẹ̀ o. Ẹ fẹ́ lè láwọn èèyàn jáde. Even BBC ó yẹ kó wà ńbẹ̀. TVC ó yẹ kó gbogbo media. Kódà àwa ṣèké gbadé yìí ó yẹ ká wà ńbẹ̀. Ká bá yín gbé àwa olólòdì kan. Tẹ́ bá pọ̀ fẹ́ lọ occupy o, àwa bá yín gbé occupation yín pẹ́ ti lé wọn jáde o. No media was available. Àbí is available. Ẹ má rẹ́rìn jàre. Mo kí gbogbo yín ẹ káàbọ̀. Ẹ pé yẹn kí mi ni mò ń kí yín. Bẹ́ ṣe ń kí mi ni mò ń kí yín. Àmọ́ ọ̀rọ̀ tẹ́ ń wò yìí, ọ̀rọ̀ tó bá ti jùyàn, tó bá ti ìjọ tó bá káyàn lára, lèèyàn máa ń dí kùkù jò irọ́ ni èèyàn tó bá mọ̀ jọ ló máa ń dí kùkù.
Ìyẹn tó bá káyàn lára lè máa ń di kùkù jò. Irọ́ nìyẹn tó bá mọ̀ ọjọ́ ló máa ń di kùkù. No media. Oh no oúnjẹ. Media 0. Security 0. Oúnjẹ 0. Bàbá ẹni mi ní ṣe pé mi ní ṣe pé wàhálà tó bá ti jẹ pé lọ. Tó bá ti jẹkún lọ. Ẹ̀rín lè máa fi ẹ̀rín. Daddy ẹ má bínú, I can feel your pain. I love you so much. Ọlọ́run àgbàlẹ̀ wà fún wa. Tó bá bọ̀ èmi ò ṣọ́rọ̀ sọ́dọ̀ ìlú ọ̀rọ̀ tó bá bá pa mí kọ́ pa mí. Ọ̀gbẹ̀ ọ̀gbẹ̀. Tí bá tà nínú àwọn tí wà lábẹ́kúta bá kí ni fọ́pọ́sì kan tó ń ṣe mí àlákà mẹ́kúta àtàwọn tó ti wà lábẹ́kúta kí ni fọ́pọ́sì kan tó ń ṣe mí báyìí. Akọ̀wé wọn bí wà láti ọkọ̀ bí náà. Wàhálà ọbẹ̀ làwọ̀ tí ń bá mú ẹ. Ẹ bá mi mẹ́ tó ń jẹ́ ọbẹ̀ làwọ̀ yẹn. Ọbẹ̀ làwọ̀ tí ń bá olóṣìṣẹ́ ọbẹ̀ làwọ̀ yẹn máa jẹ́. Ọbẹ̀ làwọ̀ tí ń bá mú ẹ. Wọ́n lè ti bá fún ẹ ń blow. Wọ́n lè gbowó rọ. Owó diaspora. Owó náà tutù. Owó náà àgbákò tutù tó mú lọ́wọ́ yìí. Owó náà tutù ẹ̀dẹ̀gbẹ́. Ọbẹ̀ làwọ̀ kò dá o. Kò dá o. Ṣé condition àbí situation Nàìjíríà ló yẹ kẹ́yìn wá tún wá gbà? O lè gbà. Ló yẹ kẹ́yìn tún wá gbowó rọ. Ọbẹ̀ làwọ̀ kò dá o. Ẹ má jà rẹ̀ ọ̀rẹ́ kọ́ nílé. Àmọ́ kò dá ọbẹ̀ làwọ̀ wàláhì. Ọbẹ̀ làwọ̀ kò dá ìwà kalẹ̀ o. Ẹ sọ̀rọ̀ sókè jàre èèyàn mi. Ó ti yé. Ókè nísìnyí. Àpótí ẹnìkan ló ń dúró dè. Àpótí ẹnìkan ló ti dé. Ìwé àpótí ẹnìkan ló ti dúró yẹn. Àpótí ẹ̀rí ti dé, àpótí ẹ̀rí ti já padà. Àpótí ẹ̀rí wá ó já padà. Kò sí bánà. Kò sí nǹkan kan. Ọbẹ̀ làwọn ti mú bẹ̀rẹ̀ gbà wá o. Abẹ́òkúta lọ́hùn kò dá o. As they sweet us, he go dey pain them. As they pain them, he go dey sweet. Alábòsí lẹni tó kọrin yẹn, alábòsí. Alábòsí lẹni tó kọrin yẹn, alábòsí ni. Màá náà wọ̀ kó o ní plan. Ta ló wà ní plan báyìí sí? They sef no plan this thing very well. They no get plan. Lọ́wọ́ tí owó scarce. Ọbẹ̀ làwọ̀ wá sẹ́tù mi o. Ó ní rẹ̀ make I make my own money. Ọbẹ̀ làwọ̀ kọ́ máa ń sẹ́tù mi. My own money. Ọbẹ̀ làwọ̀ yóò. Wàhálà. Wàhálà. Ó ga o, ó gbẹnu tán o, ó ṣe kíní lulẹ̀, ó ṣe kejì lulẹ̀. Ìyá èjì ó gbè, ìyá lákù ìyá mi ṣàlàfíà ni. Mo ń bọ̀. Gbogbo àtọ̀ yín ìyá. Ṣé ká bára wa sòótọ́ ọ̀rọ̀? Ó yá. Sàkátàpà àlà ń ṣetọ́ sẹ́rí. Gíní kan máa ń fọ́ nísìnyí lára àwọn ọmọ Yorùbá. Bọ́lá fẹ́ tẹ̀sí dá wa ni. Kò sí nǹkan náà tá à ní wá òwe kan fi cover up. Bí o ti wù kí nǹkan òun kó wọ́ obvious pé ẹ̀rọ ní kíní ètò àwa òwe kan tá a máa fi cover up ẹ̀. Ẹ já bá wa sòótọ́ ọ̀rọ̀. Eléyìí ń sọ̀rọ̀ ọ̀tẹ̀. Eléyìí ń sọ̀rọ̀ pé wọ́n ń dìtẹ̀ mọ́yàn. Apart from pé àwa kára tẹ̀sán pé àwa ẹlẹ́sìn ìgbàgbọ́ àtẹlẹ́sìn mùsùlùmí. Apart from kan fún wa ń Bible tá a máa fi ṣe olùtọ̀nà. Ọlọ́run fún wa ní common sense láti ronú náà. Gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tá a jẹ́, gẹ́gẹ́ bí olóyè tó ní làákàyè ẹ̀dá tá a jẹ́. Ẹ jẹ́ ká jókòó ká ronú náà. Tí nǹkan bá ti sọ pé ọkọ̀ ọ̀nà yẹn wá. Ibi láwọn kọ̀ rò pé kí ni advantage àti disadvantage náà tí mo fẹ́ lọ kọ́ ọ́bọ̀ ìkọ́sọ́ pé màkà yẹn máa lọ gọ́gọ́ nígbà tí pé mi lọ́pọlọ. Ṣé bí wọ́n ti lọ occupy sí? Ẹ̀mí ọ̀nà náà ti ń kéfo níbi tó ti ń occupy lọ́wọ́ yẹn. Mama, ẹ jábọ̀ àwa sòtọ̀rọ̀. Ẹ fi gbogbo story yẹn lè tẹ̀sọ̀ yẹn lẹ̀. Iye ilé ìwádà nǹkan rú ni. Gbogbo ẹni mo fi sọ. Ó yà mí lẹ́nu o. Èmi dẹ̀ mọ̀ pé n tó máa ń bi ní àbí wọn o. Ó tún dùn mí fún àwọn afọ́fun gbé mu. Ẹ má bù wọn. Àwọn afọ́fun gbé mu. Ẹ má bù wọn. Tó sọ àwọn di tòlótòló àbí kíni kí n pè tó ń tẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́gọ́ ni. Ẹ má bù wọn. Ẹ kọ́ lè jókòó sí Amẹ́ríkà kó máa fi laws rules and regulations. Ok, Amẹ́ríkà ni màmá wà. Amẹ́ríkà náà ó dà ó ti yé mi báyìí. Amẹ́ríkà náà wà. Ok, kò sí wa. Ẹ̀yin mọ ibi tán wà. Èmi ò bí àyìn ọkùnrin mọ ibi tán wà ẹ tẹ̀lé. Mò ń wò bí àmọ́sọ́gbé àbí gòsì ni àbí kíní kan. So alhamdulillah pé ẹnìkan sọ pé àwọn Amẹ́ríkà náà wà. So ó dà bẹ́ẹ̀.
ṣé wọ́n ṣòfin Nàìjíríà ni àwa nìkan náà ṣòfin fún náà àwọn ọmọ Yorùbá nìkan ló máa ń gbé òfin ró fún. bẹ́ẹ̀ni. ṣé bọ́ọ̀ níbi Ògbóni Àgbáyé ló jáde síta yẹn nísìn ìgbà tí wọ́n yìnbọn tó bá fi kàn bíbọn ká mọ́lé kámẹ́rà ò gbé yẹ. bẹ́ẹ̀ni. torí kò sí wá bọ́ọ̀tà tán tì wọ́n pé ẹ̀yin báwo ẹ̀ ní délé pé kíá ni wọ́n sáré wá ẹ̀sùn kankan sí lẹ́sẹ̀ náà. àwa ọmọ Yorùbá nìkan náà máa ń ṣe òfin fún. God bless you. ó yẹ ká kọ́kọ́ gẹ̀ẹ́tì yẹn kí ló dé tá a lè bí ra wa léèrè pé báwo la ṣe máa repeat the same thing every day tá a expect ká gẹ̀ẹ́tì different results. Possible now ẹni ká jáde lógúnlógún gbogbo wa rọ́ọ̀ṣì jáde ká lè lọ fagídí gbé bàbá wa Sunday Igboho. fagídí gbé Sunday Igboho ó lẹ́tì kẹ́. I am sorry. Ó lẹ́tì kẹ́ o. Ó gẹlẹ́ tí ẹ gẹ o. Samanga. Wàláhì. Sọ́dọ̀ nǹkan tẹ̀ ti dá báyìí, à ń gbọ́. Gidigba òsílẹ̀kùn ìyẹn ẹja bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Gidigba òsílẹ̀kùn. Èmi máa ń sọ ọmọdé tó máa ń tún sọ pé àwọn ọmọ Yorùbá àwa la rọ́gẹ̀dì jù nínú gbogbo ẹ̀yà. Bóyá kí n ra sọ ọba tèmi mọ̀ pẹ̀lú ní Nàìjíríà yìí. Ẹ wo gbogbo ẹ̀yà tó fi ń jẹ wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. Ṣé máa jọ fojú ara wa ní fídíò tí wọ́n tán lọ ń kọ́ bá wọn ní nùkàǹkà ni wọ́n ní nọ́ọ̀tì tí wọ́n ń pín owó fúnra wọn. Ẹ wo ìyà tó ń jẹ ọmọ Yorùbá. God bless you. Mo like what you are saying. Kò sówó kò sẹ́nìtìn. Ọmọ Igbo fine. Àwọn tí ń prepare ogun ti pẹ́. Wọ́n ti mọ iye èèyàn tó kú sógun. Wọ́n ti learn. Ẹ lè fi lọ́lẹ̀ ju owó tiwa láíláí. Nínú ogun jíjà. Àwọn náà kò tí ì sẹ́ni tó lè lè wa bá ní ogun jíjà. Kò tí ì tásìkò tó bá tásìkò fúra là. God bless you, ìyá mi. Sọkú bẹ́ẹ̀ ká bọ́ síta bọ̀m̀bọ̀ yẹn láti bẹ̀rẹ̀ ayé tí Yorùbá ti máa ń jà. Yorùbá yìí báyọ̀ ń jàjà gbangba. Orí wọn àìpé. Ṣeré abáyìn ìyàwó aláyé ni. Yorùbá kì í báyọ̀ ń jàjà gbangba. Nǹkan máa ṣe wọ́n lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ wọn ní mẹ́ni tó ń ṣe. Yorùbá tó ọba kẹ́dùn. Kọ́ tó fẹ́ Yorùbá rí yẹn. Ṣé mo lọ fi gbogbo yẹn sí? Tàbá ní ká bọ́ta gbangba bá bọ́ta bọ̀m̀bọ̀ ní. A ti gbẹ̀sìn o. A ti gbẹ̀sìn Olúwo là ń tẹ̀lé. Olúwo tó ní kọ́nà tó kó gbó òrìṣà dànù. Ọba amúgbó. Olúwo tó ní kọ́nà tó gbó òrìṣà nù. Olúwo là á ti gbẹ̀sìn. Àṣẹ àgbàgbò yẹn àdógbò yẹn mọ́. Dọ́kúmẹ́ǹtì la máa lò documentation. Okay, reclamation, compilation, occupation, declamation, documentation la máa lò. Àwọn náà máa ṣọ́kiri. Àwọn náà máa ṣọ́kiri láti máa mú wa síkúsíkú fún ẹ̀yọ̀ kọ̀ọ̀kan. Ṣé nígbà tó délé tó fẹ́ jà fún ọ ṣáà ní fún common sense jà ní? Àníkà common sense jàjà yìí ẹ̀ ń sọ fẹ́ sọ pé occupy àbí kí náà pé to the best of my knowledge wọ́n fẹ́ sọ̀rọ̀ occupy. Gbogbo nǹkan tó so wá pọ̀, gbogbo nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ajé tí wọ́n ń fà, tá a jẹ́ pàwọ̀ la ni, tábà lọ́ máa hijack. Kò ní sí pé máa bọ́ sílẹ̀ gbangba lọ hijack ẹ̀. Bóyá ọ̀nà spiritual, bóyá ọ̀nà afẹ́fẹ́ la fẹ́ gbà, bóyá sàlẹ̀ omi, bóyá bẹ́ẹ̀ lé I don't want to know. Bó ṣe ẹ̀ka àjà nìyẹn. Tẹ́pẹ́ fúnra wọn náà máa sá. Eré tètè fúnra wọn náà máa sá dànù. Nígbà tí gbogbo ibi tí a ní nǹkan sí bá gbódé wọn gidigidi, ìjà tèmi lóko kù nìyẹn. Fine. Àálẹ̀ ti sọ wípé fúnra wọn náà máa bọ́ síta bọ̀m̀bọ̀ náà máa jọ jáde sí wa. Ṣé àwọn pé nísìnyí báyìí, ẹ̀wọ̀n tó kọ́ ṣáájú, gbogbo ọmọ Yorùbá pátá bọ́ síta wọn kégbe ìnira bó tilẹ̀ kó dún ti ọ̀pọ̀lọpọ̀ láti sọ pé Yorùbá nation. Wọ́n kégbe pé ara ń ro àwọn stage 1 nìyẹn. Ẹ̀yẹ́ kó di on the 11th on the 12th nísìn. Ẹ̀rí stage 2. Ṣé understand? Lẹ́yìn stage 2 yẹn, a ti gbọ́ sí pé àwọn náà ti ń bọ́ kúlọ̀. Ìyẹn àwọn arábí. Àwọn tó rí wọn là látẹ̀ tó rí wọn sọ mọ́ra present sọ̀rọ̀. Àti pé wọ́n ti ń bọ́ kúlọ̀. Let's see what is going to happen. Lẹ́yìn kí ẹ̀yin ìyá wa gbogbo nǹkan tí òrìṣà yìí máa ń jẹ lọ fún wọn. Pé kí èdè alágbogbo kó lọ máa di àwọn pípé kọ́ bọ́ wàtà gangan. Greedy agenda wọn real agenda àwọn ọmọ Yorùbá kan gbé jáde sódà tó gbórí ọmọ Yorùbá lè pè. Ṣé àpòrí ọmọ Yorùbá ti pé wọ 50% báyìí. Gbogbo àwọn tá a lọ ń ká mọ́lé tá a lọ ń sọ fún wọn pé ẹ̀ta ń kéde ìyèrè fún tọ́lẹ́nu wá rùn. Tọ́ ní gàgàbùtù ló lè ṣe. Tọ́lá ń játọ́. Ìyá yìí ò ní gbọ́mọ sí. Ìyá tó ń sọ̀rọ̀ yìí ò ní gbọ́mọ sí. Àtèmi náà àti gbogbo ẹ̀ tẹ̀wé mi pátápátá. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ́tún máa padà wò mí létà. A ní gbé ọmọ sí. Ọ̀rọ̀ ni ìyá yìí sọ. Yorùbá ò kì í jagun bí ẹrú. Ọmọ Yorùbá, àwa ò kì í jagun bí ẹrú. Ẹ̀yin máa fẹ̀sìn tàn wá mọ́. This is 21st century. Èmi ò ní kò sẹ́sìn. Mi ní kò sí Muslim, mi ní kò sí Christian. But when you come outside and say, I want to pay, ẹlẹ́mìí òkùnkùn ni, Ọlọ́run sọ pé, Ọlọ́run never say any dark shit.
Ọlọ́run ò sọ anything. Yes, God speak to his people. God, not even his people. I continue to do me. I want me to be. God speak to everybody. But don't let myself fún yín. As of fele. God talk the spirituality. But I say I don't know be Ọlọ́run Christian you. Be Ọlọ́run Muslim because you never say Ọlọ́run kinikan. You never tell us the Ọlọ́run that is speaking with you. Even though sọ pé Ọlọ́run ẹ̀yọ̀kan náà ló wà. Àgbà pé Ọlọ́run ẹ̀yọ̀kan ló wà. But this Ọlọ́run sọ pé de so tó Ọlọ́run sọ fún yín. Bẹ́ẹ̀ sọ síta pé Ọlọ́run sọ báyìí fún yín. Okay, fine. Ọlọ́run ní a máa occupy on the 4th of February, on the 5th a máa gbàgbó lẹ́wà. Okay, on the 1st 15 wọ́n ti kọ́ àwọn èèyàn. Ọlọ́run sọ fún pé tẹ́ bá máa kọ́ àwọn èèyàn ni. Stop deceiving us with this Ọlọ́run sọ pé. Ẹ jẹ́ kí àwọn Mùsùlùmí náà ẹ má condemn pé ẹ̀yin nìkan Ọlọ́run bá sọ̀rọ̀. People that are Muslims, ẹ jẹ́ kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá wọn sọ̀rọ̀. Káwọn náà gbọ́ t'Ọlọ́run bá wọn sọ. Àwọn tó jẹ́ Kristẹni kí Ọlọ́run Jehovah wọn kó bá wọn sọ̀rọ̀. Káwọn náà sọ pé Ọlọ́run sọ pé báyìí fún wa o. Likewise àwọn tó wọ́n jẹ́ oníṣẹ̀ṣe. Stop saying àwọn kan ẹgbẹ́ òkùnkùn náà wà, wọ́n wà lẹ́gbẹ́ kóòtù. Ọlọ́run is everywhere. Àbẹ́yìn nìkan lẹ ní Ọlọ́run ni. Ẹ wò. Pa lọ́tùn, pa lósì. Tí ọ̀hún ò bá fọ́, tí ò bá di, rabaraba ló máa bá. Tí Mùsùlùmí bá gbà pẹ̀lú tàbá tí àwọn Mùsùlùmí tí wọ́n mọ̀ bí tí ó pín sí, tí wọ́n bá mú tàbá tí àdáda tarodo. Tí wọ́n jọ pọ̀ ló mọ́ alámtàrà kẹfà oní ginger. Tó wọ́n mú Yàsín. Tí wọ́n fi ata àjọsìpọ̀, tí wọ́n kòbó. Táwọn àwọn Kristẹni tó mú Bible bóyá red no máa tẹ̀lé ẹ pé àjọ kọlọkọlọ ni mo wọ̀. Tó mú red, tó tó mú purple, tó tó mú blue, tó tó mú yellow, tó tó gbé mọ́ra wọn. Táwọn ìyá mi Ọlọ́ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àrùn. Awẹ́dẹ́ kó tó wẹ mọ́. Ṣàngó Olúkòso àyàrá aná àkàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu. Àwọn tó ní Yemẹja tí wọ́n bọ Yemẹja. Tí wọ́n bọ oríṣiríṣi ìrókò Olúwéré tí wọ́n bọ everything bọ ebù. Ẹ̀ pé mi ò gbóyìnbó. They go bọ anything bọ ebù lé wọn lórí. They bọ everything and àwọn fún ara wọn. Fún àwọn mama fún àwọn lóògùn jẹ. Ó ń gbóná sí òun lárúkú. Nigerian government ń ṣiṣẹ́. Èpè àwọn mẹ̀kúnnù ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n pa nípakúpa mọ́ èpè àwọn tó ń fẹ́ di òmìnira ó pẹ̀lú tó ń jà wọ́n. Ẹ má jà condemn ẹ̀sìn kan Ọlọ́run sọ pé Ọlọ́run wí pé Ọlọ́run sọ ẹni tó sọ jẹ́ kí náà Yorubawuyi ó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí ni nọ́mbà Ọlọ́run ẹ̀yin fáǹsì mi ẹ wá gba nọ́mbà Ọlọ́run nọ́mbà Yorubawuyi Ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀ Yorubawuyi Yorubawuyi Ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀ ó wá bí wípé kí ni nọ́mbà Ọlọ́run ẹ̀yin fáǹsì mi ẹ wá gba nọ́mbà Ọlọ́run lọ́wọ́ mi nọ́mbà Ọlọ́run is jẹ́ Yorubawuyi ìwà ní kálá ń bá ń sọ ojú ẹ ti bó ó ti padà wálé ó wá ha bí ẹyẹ ẹ̀gánsì nọ́mbà Ọlọ́run is jẹ́ bó tẹ̀yẹ pé nǹkan ni mò ń bá sọ̀rọ̀ mi ò bá wí òkọ́ ni mo bẹ̀ pé kí nọ́mbà Ọlọ́run ìyá nípa onítìrì Ọlọ́run bá wa sọ àwọn ni mo bẹ̀ pé kí nọ́mbà Ọlọ́run kọ́ fún èmi náà kí máa connect ẹ̀ because ó wà tó ti wà láyé tèmi pọ̀ tí mo ní láti pé Ọlọ́run o àwọn nǹkan báyìí tó ṣe tó mo dúpẹ́ màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn nǹkan báyìí tó ṣe tí mi ò fẹ́ tó ń dùn mí lọ́kàn máa ṣàlàyé fún ni mo ní láti mọ nọ́mbà Ọlọ́run mo ṣe ń pe àdúpẹ́ onítìrì kó tó gbé sórí kó tó lóhùn ni mò ń bá wí Yorubawuyi ẹgbẹ́ nọ́mbà Ọlọ́run JESUS Jesus nọ́mbà Ọlọ́run Jesus nọ́mbà Ọlọ́run Mohammed nǹkan Jesus ní fóònù nọ́mbà Ọlọ́run kí ni Mohammed iPad Ọlọ́run kí ló ọ̀run mi là kí ló ọ̀run mi là tẹlifíṣàn Ọlọ́run àbí
You condemn religions. Call them elemi okunkun. Yet you use Google. The banja de lonsin. My address. Chassis Google. Chassis Google. Bèrè lọ́wọ́ òyìnbó pé ta ló wà ní Google. Tó ń direct yín. And looking at my drive. Ṣé waste ta ma drive. In quarter of a mile, turn right. In 400 meters, turn left. In kíní kan, báwo ni ẹni tó wà nínú fóònù mi ló ṣe mọ̀nà bí tí mò ń lọ. You call it technology. Everything tó Ìgbò bá ti ṣe, technology ni. Ṣùgbọ́n ní títí Yorùbá bá ti ṣe, demonic ni. Everything. And lo become sin. Hey, Alexa, set my phone to 2 o'clock. Yes. Yeah, hello, Alexa. Set my phone to 2 o'clock. Set my alarm to 2 o'clock. Yeah, your alarm is set to 2 o'clock. Your alarm is set to 2 o'clock. Okay, who is that Alexa? Alexa ta gbé sínú ilé. Ta ni Alexa tí a gbé sínú ilé tá ń bá sọ̀rọ̀? Technology ni àbí? Technology ni. Ọ̀sán yìí táwọn bàbá fi ń lò. Original ọ̀sán yìí ni omi sa bàbá ní fake ọ̀sán yìí ti sí o. Original ọ̀sán yìí táwọn bàbá wa ń lò. Tó máa bí ọ̀sán yìí pé ọ̀sán yìí o. Oh. Emergency tó àwọn lọ́sàn yìí kí má sì wọ́n jẹ. Wọ́n rà pé mo mọ̀ kún wọn because mi ń ṣe ọ̀sán yìí. Mi mọ̀. We need to respect. Báwọn àfáà ṣe respect Kaaba. Táwọn Christian respect Jerusalem. We need to respect àwọn bàbá wa náà. Ọ̀sán yìí. Ìyàwó ta fẹ́ yìí o. Ṣó máa ṣe dáadáa ní o. Ṣó lè ṣe máa dá ní o. Iṣẹ́ tí mo fẹ́ dáwọ́ lé yìí o. Occupation. Ayọ̀lẹ̀ occupation o. Ṣé occupy àbí occupy. Ayọ̀lẹ̀ occupy yìí o. Ọ̀sán yìí. Ṣó máa ṣe o. Ọ̀sán yìí will tell us. Yet we condemn them and call them names. They are demonic. Òkùnkùn ni wọ́n. Ẹ̀mí òkùnkùn náà lò. Ẹgbẹ́ kíní kan òkùnkùn. Stop condemning people. You condemn anything. Especially, I am a Muslim to the core. I am a good, practical Muslim. But I never joke with my heritage. Heritage me. Lineage me. No, I never joke with it. Why condemning them? It must but I offer for you eti dancing. You eti bo. Orun lo afeju si lo wa pariwo. Tàn mí ni, para fún mi ni. Tọmọdé bá ń gé igi nígbó. Ìran àgbà ló mọ̀ tó máa gé, tó máa wó sí. Tọmọdé bá ti ń gé igi nínú igbó. Àgbà ló máa mọ̀ bí tó máa wó sí. Sọ̀rọ̀ nígbà yẹn. But because you have hatred in you. Bóyá hatred ni, but you are arrogant. You are stubborn. You are not well trained, not well mannered. O fò bọ́tà. O bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ́ẹ̀ tó fata rẹ ní fùrọ̀. Kò sí orúkọ tó pè mí tán, kò sí èbú tó bú mi tán. In these guys, ẹ̀yìn mi, ọrùn mi, apá mi, fùrọ̀ mi. You are Jansan bí ọjà. Bird of one feathers. Bird of one feather flocks together. Ìkànkan náà ni amùṣùà. Amùṣùà. Occupy orientation. Ṣé fẹ́ gbọ́ tọrọ. Ẹni tí ẹ ń sọ pé ká lọ bá tẹ̀ fún wa nọ́mbà ká. Padà sẹ́yìn. Mo like Slanka tó fi wọlé yẹn sọ̀rọ̀ sẹ́yìn. Yá sọ̀rọ̀ sókè nsìn. Occupy orientation. Ṣé fẹ́ gbọ́ tọrọ. Abẹ́ gbọ́. Ẹni tí ẹ ń sọ pé ká lọ bá tẹ̀ fún wa nọ́mbà káàkiri. Ẹni tájọ wà gangan ni. Wow. Ibi tí a wà gangan ibẹ̀ náà lẹ àjọ wà ẹ kàn dààmú wa kiri ni. Aláàtì tún kúrò ńbẹ̀ yẹn wá sí ojú títì débi pé ibi tá dúró sínsìn àwọn ọlọ́pàá wá àrà sí wa ńbẹ̀ yẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà adẹ̀kan wà ń bíbà ẹ̀ kàn dá wa dúró sí bíbà ẹ̀ àwa hang up káàkiri kò sí organisation kan kò sí anything dáná kankan látàárọ̀ ẹ gbàgbé ọgbẹ́ ìṣẹ̀lẹ̀ kò sẹ́ni bọ́. Ebi ebi
mi ní sọ̀rọ̀ kan mi fẹ́ bínú mi fẹ́ sọ anything oúnjẹ mi ní sọ anything sọ̀rọ̀ sókè ẹ̀gbọ́n mi. tó dáná kọ̀ọ̀kan látara ẹ̀ kàn jẹ́ ká hang around kiri ni kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ náà ó yẹ kẹ́ fi tiwa kẹ́ fi ṣírò ara yín wò ẹ̀ kàn lè hang àwọn èèyàn sí bíbá yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá gbogbo kìíní ó yẹ kẹ́ ti jẹ́ kó organize ẹ̀ kó everything ti wà ń bẹ̀ Black Lion tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ bó ṣe ń lọ ẹ lè má fi ẹ̀kọ́ tọ́nú fún wa náà a kàn ń sọ fara wa ń bíbá rẹ̀ wá ń bíbá yìí látàárọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Bàbá àbíkẹ́ má bínú o ntọ́lẹ̀ dà yín bá yín wá ni o yàrá yẹ ẹ̀ dá ntọ́lẹ̀ dà yín bá yín wá ni o ẹni tọ́lọ̀ ń rán ẹ jẹ́ ká gbà fún un ẹni tọ́lọ̀ ń wà lẹ́yìn ẹ jẹ́ ká gbà fún un bàbá mi Dr. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ṣá bàbá ìwé ẹ̀yà Júdà tó bá ti péré akọni bàbá wa fi dàda lẹ gàràgà ó ṣá tó bá ti péré bàbá I love òṣà ẹ bá wa kọ síbẹ̀ ẹ bá ti péré bàbá wa fi dàda lẹ we love òṣà ẹ mọ aládùkún bàbá orí ẹ ó dúró síbẹ̀ sọ̀rọ̀ sókè ọmọ ìyá mi. ògo orílẹ̀-èdè Yorùbá ilẹ̀ mo pe Yorùbá wọn. Ogun gbé bọ́ o kọ́lọ́wọ́ sànú wọ́n lọ́hùn. ẹ dá. oúnjẹ rẹ̀ tó wà lẹ́ẹ̀ni ẹ̀ náà wá sọ ẹ̀ jẹ́ látẹnu. ṣé mi èèyàn oníjà wàhálà ẹ bá mi má tó sọ̀rọ̀ yẹ bá mi mú wọn wá fẹ́ fún wọn ní kò ní mú imú yín ní bákan kó bákan máa yín ní kò ní mú. Lucy alájẹ ọ̀bọ kan kọ́lọ́wọ́ sànú. Ẹ má bínú pọ́nrọ́ mi fẹ́ sọ ó ṣe kíní o bẹ́ẹ̀bù dé but ẹ jẹ́ n sọ̀rọ̀ o. ẹ ti bẹ́ẹ̀bù ẹ máa fún yín kò ní. ọ̀rọ̀ oúnjẹ ni o àní jẹun kẹ̀. oúnjẹ tó wà lẹ́yìn ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í sọ̀rọ̀ oúnjẹ à ń sọ ìjà tí kálukú ni wọ́n jẹ́ tẹ́pẹ́ ní kódà ẹ jẹ́ máa ẹ tẹ́pẹ́ ẹ jẹ́ ká gba ẹ jẹ́ kí gbogbo wa ká sowọ́ pọ̀ ká gba tá à ń wá ìná. ká sowọ́ pọ̀ yẹn kọ́kọ́ Ọlọ́run ti fún wa. ṣe pé ká sowọ́ pọ̀ kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ti bá pa àwọn arábí kò lẹ gbogbo àwọn olórí burúkú olórí òfin wọn ti kú dání kú ti pa gbọ́n dànù àti débi tá à ń lọ. ó wà lólógun alájẹ alátẹnujẹ alájẹfẹ nínú ilé alájẹ ọ̀bọ. má tó ń sọ̀rọ̀ yìí bá wàhálà Ìbàdàn ní máa yìí ẹ̀yin Ìbàdàn bá sí mi ẹ má bínú o àwọn bàbá tó ń sọ̀rọ̀ Ìbàdàn ní bàbá yìí. ọmọ sànú o àwọn àǹdáyé ọ̀tá gbóyè náà ríbo wọ́n nífẹ̀ẹ́ ìran wọn ni aláì ìfẹ́ ni. tó wà lẹ́sìn ká fèsì wárántì ká kẹ́bùrù ní dídá tó bá kí amúnísọ̀ kẹ́bí ti wà lẹ́yìn sábà àwọn pé àwọn kan dáná sí àwọn oúnjẹ tí ó ní bá wáyé jọ mi àwọn jẹkújẹ òfò alájẹfẹ́ lọ́nà ògiri ọlọ́mọ kọ́kọ́ àwọn èèyàn ti yòrò tán. Bàrà máa mo mọ́jú sí yín o. Ó ti mú ayé àwọn èèyàn ó ti dá ìwọ̀n ó ti sọ wọ́n di ìwúrí ó ti sọ wọ́n di ìdàkúdà. Ebi ń pa àwọn èèyàn. Ọlọ́run nìkan ló kó àwọn èèyàn wa yọ. Àmín. Ọlọ́run ọba nìkan. Ọlọ́run á kó wa yọ. Tó ra ti wọ̀ báyìí kọ́lọ́run kó wa yọ. Oúnjẹ lè máa tọ́ ala eléyìí tó láàdù à ń sọ̀rọ̀ bá a sì dídá. Lẹ́yìn sọ̀rọ̀ kí ikú máa gbọ́n. Kó yẹ máa gbọ́ ọ̀rọ̀ nìkan. Ogun gbé bọ́ o kọ́lọ́run sànú wọ́n lọ́hùn. Sóúnjẹ rẹ̀ tó wà lẹ́yìn. Bàbá yóò ti tọ́jà rè é. Èèyàn ọmọ ìyá mi. For now, a máa jẹ́ kó mọ níwọ̀n báyìí. Ọ̀ǹtí tó bá di ọ̀la, mo retí kán fi àwọn èèyàn wá sílẹ̀. Mo retí President Joe Biden kó pè. Mo retí kí lórúkọ ẹ̀ Harris àbí kí lórúkọ ẹ̀ ti UK. Kán fi àwọn èèyàn wá sílẹ̀. Kí Sanwoolu dẹ̀ kúrò ní ọ́fíìsì. Kí Oyetola kó fi ọ́fíìsì sílẹ̀. Oyetola tó yẹ pé òun àti Adé dancer Adé oníjó tí wọ́n mọ̀ tí wọ́n fojú ara wọn pọ̀ ní Ọ̀ṣun. Oyetola must leave office. Ta ló tún kù? Ṣèyí Mákindé olójú bí ìyá máa wò bí ẹni tí ò lápò mo dẹ̀ pé káàdì ẹ̀ ìka ló máa yà. Ṣèyí Mákindé ìwẹ̀ ò ní da tó ti máa ń wò jẹ́ ń tújọ́ ojú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ báyìí. Ṣèyí Mákindé yẹ̀ ò ní da bí ṣe ń aláìṣèyí Mákindé ẹ bọ́ sí bí ẹ̀gbọ́n
torí ẹ̀gbọ́n ni ní dá tó bá ti ń wò bẹ́ẹ̀ mi like yín mo ní ọmọ kan tó máa ọmọ mi kan máa ń wò bẹ́ẹ̀ ṣe ń wò yìí tó bá ti ń wò bẹ́ẹ̀ lè máa ń tẹ̀lé kò ní mu ni pé sọ̀rọ̀ yé máa wò bí mo máa wò bí súlẹ̀ ọmọ àì súlẹ̀ ẹjọ́ mo máa wò bí ìdẹ̀pẹ̀ sọ̀rọ̀ sókè jọ Ṣèyí Mákindé ẹ kò lọ́fíìsì o tẹ́ ẹ bá fẹ́ wèrè Ṣèyí Mákindé ò fẹ́ rí wèrè Ṣèyí Mákindé ò fẹ́ rí wèrè Ṣèyí Mákindé kò lọ́fíìsì Oyètọ́lá kò lọ́fíìsì Ṣèyí Mákindé Oyètọ́lá Sanwó-Olú ayọ̀ Sanwó ànípẹ̀ Sanwó-Olú lẹ́nu Sanwó-Olú kò lọ́fíìsì ta ló kù Abdulrahman Abdulrasaq kúrò lọ́fíìsì gọ́vnà Kogi kúrò lọ́fíìsì Yàyà Bello àbí kí ló kọ wèrè tiẹ̀ kúrò lọ́fíìsì Èkìtì kíní kan Fáyọ̀ṣe kúrò lọ́fíìsì o tó ti bá gbá yín mú ó dà àwọn ọba gan wa kúrò àwọn ọba ọmọ kúrò láàfin akúbà àti àti occupy gbogbo yẹn kò lọ́fíìsì tí ẹ fẹ́ rí wèrè gbogbo yín ẹ̀yin gọ́ọ̀mẹ̀sì Nàìjíríà Yorùbá ẹ fẹ́ rí wèrè tẹ́ bá kó lọ́fíìsì tá bá gbà yín tẹ́ bá tẹ̀ tí ń lọ báyìí kẹ́ máa wọ fáìsì yìí dání ni tẹ́ bá ti ń kó lọ́fíìsì báyìí kẹ́ káwọn fáìsì dání àyíjẹ́ bẹ́ẹ̀ tá bá mú yín Èkó park and garage MC Olúọmọ Koko Zaria wọn bí yín dá o ẹ má dúró àti ibo lọ́fíìsì mi wà Yorubawuyi ẹ ṣe ọ́fíìsì mi fún mi tó láti occupy lẹ́yìn occupation lẹ́yìn àwọn yẹn ẹ̀yin sójà àtijọ́ interim government ẹ kó lọ́fíìsì ẹ̀yin custom tẹ wà ní kí lórúkọ ẹ wa ní bọ́dà wa ó yá ìgbé àǹfẹ̀rẹ̀ gbogbo yín ó yẹ kú ní bọ́dà mọ̀dé tógún mọ̀dé tí ìjà èmi wọ́n á ná àwọn tó yẹ pé Buhari eléri ibú ó ti mọ̀ọ́mọ̀ àwọn repentant Boko Haram tó ti mú gọ́ọ̀mù ló kó síbẹ̀ ẹnìfẹ́ lọ a máa kó ọ̀gbọ́dà wa wọ́n nà yín ẹ̀sùké wọ́n láì tàláì wọ́n máa nà ìgbẹ́jẹ́ bá yọkẹ́ ní wàláì you are taking our vulnerable for granted tó bá fẹ́ òmìnira àwọn àbátọ́ bọ́tà yìí kò wọ́n ṣe pé wọ́n gọ̀ wọ́n ní ọmọ òjìyà olóògbọ́n táwa ní tí ìṣàtòkọ́ ẹ wà sọ fáráyé tí wọ́n bá jìyà débi kan yóò ní gbọ́n mọ́ àwọn àbátọ́ bọ́tà yìí wọ́n ò gọ̀ àwọn ìyá tó bọ́tà yìí wọ́n ò gọ̀ ṣùgbọ́n ìjà yẹn ti pọ̀ jù kò yẹ káwà gbọ́n mọ́ ẹ̀rí gbà mí màá wá sórí show lèmi máa bú mi kìnìkan máa fún wọn lésì ìbí náà ti ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́n níbẹ̀ yẹn tó pé ìfẹ́ tí mo ní sí ìwọ̀n mi ìjà yẹn ti pọ̀ jù the same way tí gbogbo wa kà ń ṣe Sunday Igboho ọkọ̀wé jẹ ọkọ̀wé mu bàbá Akíntóyè ẹ wá dìbọn kè wọ́n ń bọ̀ táwọn ń sọ̀rọ̀ ẹlòmíì on a normal ground kò lè rí Sunday Igboho sójú one-on-one báyìí àsìkò Sunday Igboho tẹ̀wá free is a free man anybody can go to his compound kìnìkan kò lè wojú ẹ̀ bá sọ̀rọ̀ báyìí then still come out Sunday Igboho lè ó ti kọ́wé jẹ́ and we come out to debunk it and we kọ́wé until I told you baba stop ṣe bẹ́ẹ̀ àìtódò tọ̀ sí ní àkèrè díjú kọ̀ǹkọ̀ díjú mo fẹ́ tọ̀ tí ẹ̀ bá tódò tọ̀ sí àtàkèrè àti kọ̀ǹkọ̀ àti líìlì èyí á ní kó tọ́jú wọn kalẹ̀ ní líìlì àwa láti inú gbó wá sí etí odò èyí á ní kó tọ́jú ẹ̀ kalẹ̀ báyìí èyí á tọ̀ until then àwọn bàbá yìí àwọn ìyá yìí a máa bú wọn díẹ̀ tí má yẹ ká bú wọn púpọ̀ I can feel their pain ẹ pé obìnrin mi báyìí wọn ni wọn ka wọn pé ó ń ṣe ṣìnà tẹ bá wà lọ tẹ bá wà bọ̀ ìyá ló mi support ṣìnà o pé tó obìnrin mi bóyá ọmọ ẹ̀ ò jẹun látàárọ̀ ó wà tí Nàìjíríà lọ dé nísìn kò mọ tó máa wá sí ó sáná ní ó sọ́nà ní ó kiri ọjà kó táǹkàṣù gbé ọjà ẹ̀ ó
lọ bí ó lọ sọ́hùn kò ríṣẹ́ ẹlòmíì ṣiṣẹ́ kò rí pension gbà ayé tó pé ó ṣe teacher a lọ sí teacher láàárọ̀ ó dé lọ́sàn kò rí kíní gbà ó tún wá kò rí salary gbà ó tún lọ kiri ọjà táǹkà tó tún gbé ọjẹ ọmọ ló ń pariwo mami ebi ń pa mí ọmọ ló ń lọ́nu mọ́lẹ̀ aláràkà ọkùnrin kan á ní ẹ̀kín tó lè fún ẹ lówó káwọn mẹ́fi jẹun mo gbọ́dọ̀ bẹ́ẹ̀ sùn story yẹn ò tọ́ṣì ó tọ́ṣì bóyá tọ́ṣì mi náà mo fẹ́ bẹ́ẹ̀ sùn a wá fi tipátipá gbà ṣé ṣáà ní pẹ́ ó yẹ tètè wá ṣe tẹ́fẹ́ ṣe ṣáà ní pẹ́ tó fẹ́ sọ yẹn kò mọ̀ pé ìṣẹ́jú 5 yẹn tí ọkùnrin yẹn máa lò lórí òun ó lè run live òun entirely kò mọ̀ bí ẹ máa yẹn ní 8 o lásìkò tó wà yẹn kò ní wọ́n ti béèrè condom kó jà fún lówó yẹn kó lọ fi gáǹjẹ fáwọn ọmọ ẹ̀ káwọn ẹ̀ ṣàtì ẹ̀ jẹun káwọn ẹ̀ má kú ni situation máa ń fa tí ẹ̀ máa ń gọ̀ òun ló ṣẹlẹ̀ sáwọn bàbá yìí àmójú wọn ti já nísìn obìnrin yìí òun bíyá 2000 naira tí máa ẹ̀ máa fún táwọn máa fi jẹun bí ó máa kó golo kólò àbí golo ṣínṣìn golo kọ́ńkúló golo gonorrhea lára máa yẹn tó máa délé tó mọ̀ tó pé 50,000 ò ní padà wá gbọ́ gbogbo àwọn tí wọ́n help ẹ̀ fún lówó oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ tó bá ti ta láàárẹ̀ gbogbo wọn pátá ni wọ́n wá dáwó fún pọ́ńṣà rẹ̀ tó bá kú wọn máa dáwó pósí wọn máa dáwó àkàrà wọn máa dáwó gbá wà tó wà láyé wọn fún 2,000 o ọkùnrin yẹn sìn ó tèkì status tí ìyá tí obìnrin yẹn wà ipò fẹ́ bọ́ àwọn ọmọ ẹ̀ ló fi take it for granted ló fi use ẹ̀ so àwọn tó jáde náà mi ní bú wọn púpọ̀ ojú àwọn náà ti já nísìn ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ já ṣe mẹ̀dọ̀ o mo kí gbogbo yín pátá gbogbo yín